tó gbé wa wá tàfi débi. ohun tó gbé wa wá Dèwé tàgbà. iṣẹ́ olówà wá Allahu Ta'ala. iṣẹ́ ẹlẹ́dà wá Allahu Ta'ala. iṣẹ́ aláwò yìí o Allahu Ta'ala. òdodo ti dé Irọ́ pamọ́. òdodo wọ̀ bí Irọ́ pamọ́. òdodo wọlé Irọ́ parẹ́. ọkọ̀ parada Ìmọ̀lẹ̀ tẹ́. rísàlà àkìdẹ́ Àfẹ́sọ̀dodo. ohun tó gbé wa wá Tàfi débi. ohun tó gbé wa wá Dèwé tàgbà. iṣẹ́ olówà wá Allahu Ta'ala. iṣẹ́ ẹlẹ́dà wá Allahu Ta'ala. iṣẹ́ aláwò yìí o Allahu Ta'ala. pétékèrò Láti paná sílámù tó ń tọ̀yẹ. Ṣáwọ́ ọ̀tá wa àwọn ti forget. Pásálì kéékèèké dọ̀tí. ilé ayé àwa Onídojú. kan tí wọ́n kọ 5 solat sínú Quran wákàtí márùn. ẹ má bínú o bí a béèrè mi ò yé yín wákàtí márùn tá à ń kí lẹ́ni àmọ́ orúkọ wọn a sì máa àsìkò tá à ń kí wọn níbo ló wà nù Kùránì ẹ fi hàn mí ẹ ṣe. Ẹja lọ́lọ́ ẹ̀mí. now ẹ jẹ́ adákẹ́ o àtẹ̀gbìrú Allahu Akbar. ṣẹ́rí ẹ jẹ́ adákẹ́ ṣẹ́rẹ́ ni tí ò bá mọ ohun tó máa sọ ẹ jẹ́ adákẹ́ náà Ẹja lọ́lọ́ ẹ̀mí. ẹ jẹ́ adákẹ́ o Ẹja lọ́lọ́ ẹ̀mí. ẹni tí ò bá mọ ohun tó kàn nínú ọ̀rọ̀ èmi sọ̀rọ̀ wípé ìsìláàmù táwa ń ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn ó wà nù Kùránì mo mú àyà mẹ́ta wá mo ní kò síbì kan tí wọ́n kọ Christianity sínú Báíbù ṣé lóòótọ́ nàbí irọ́ ẹ wọ́n lè bí ìbéèrè lọ́wọ́ mi ẹ ti dáhùn tèmi dáhùn béèrè mi. mi lè dáhùn tí wọ́n lè dáhùn tèmi. ṣe ní ká wá bẹ́ẹ̀ dáhùn béèrè ni. irọ́ mo sọ pé irun ẹ wá béèrè yẹn ṣé kò ní dáhùn kí n béèrè mi. ẹ farabalẹ̀ ẹ̀yin lè sọ̀rọ̀ ẹni kò ní dáhùn. ẹ gbọ́ tí mo sọ ṣé kò ní dáhùn. mi ò ní dáhùn ni tó yẹ sí dáhùn tèmi níbo ló wà ẹ̀yin lè dá wa lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin lè sọ pé ẹ lè dáhùn bẹ́ẹ̀ lè dáhùn. dání mi ní dáhùn ẹ lè dáhùn. bí mi ṣe ní dáhùn ẹ lè dáhùn. mi ní dáhùn ṣùgbọ́n ẹ mọ̀. mo mọ̀ bọ́ mi ní dáhùn ẹ dá wa lóhùn. mi ní dáhùn ẹ kí ló dé. ṣé lóòótọ́ ni ẹ bá wọn mùsùlùmí wá bí tọ́pọ̀ ẹ má dá wa kulẹ̀. ẹ má dá wa kulẹ̀. ni ẹ fi sórí ẹ dá wa ilẹ̀ lóhùn. ẹ̀yin lẹ gbé béèrè wá ẹ ṣe. ẹ fẹ́ dìfẹ́ǹdì irọ́ pé Christianity wà nù Bíbélì ìjọba ọgọ́ nìyẹn mo dẹ̀ ní òkè níbo ló wà ẹ wá rí i mú wá kàkẹ́yìn dá mi lóhùn yẹn ẹ wá níbo ni 5 pillar wà nù Kùránì ṣé ń tàbí ẹni ẹ kọ́ dáhùn tèmi ná. kílẹ̀ ẹni pé kíbo ni Christianity ẹ̀yin lẹ ẹ má gbàgbé nǹkan tẹ́ ẹ sọ o ẹni kò síbi kankan nu Bible tí Christianity as a word wà. báwo ló ṣe wá jọ 5 pillar of Islam wọ́n bẹ̀rẹ̀ ní irọ́ ẹ̀yin lè máa confirm pé kò sí ń bẹ̀. ó dà word Christianity kò sínú Bible ó yá ń bo ní 5 pillars Islam wà nù Quran the word. ṣé ẹ̀yà kẹ́ 5 ẹja dákẹ́ náà o Ẹja lọ́lọ́ ẹ̀mí. 5 pillars of Islam àbí kílẹ̀ béèrè. wákàtí márùn-ún táǹkì yẹn pẹ̀lú àwọn orúkọ wọn ibi tó wà lábẹ́. 5 pillars wa kọ́ nìyẹn náà. 5 solat. ṣeun ṣẹ́rí Quran ẹja dákẹ́ mi gbọ́. kò ń ṣe ìwé ìtàn. àmọ́. ṣẹ́rí ẹ̀ lè rí àṣùbà ṣubú inú Kùránì ọlọ́run kọ ṣubú yìí àdìsá ànábì ló gbé wa etí òjò dùn wá náà sọláàtì lẹ máa rí sọláàtì ṣubú yìí sọláàtì zuru sọláàtì asiri sọláàtì mọ́ngírù sọláàtì ìṣáì ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ mo ní Kùránì ẹ ṣe ìwé ìtàn ọlọ́run ní ẹ kírun. ìwé ìtàn ni Kùránì wọ́n ti kọ́ lẹ́sìn sí i o. ẹ ṣáà gbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ọ̀nà mo ní Kùránì kìí ṣe ìwé ìtàn. ìwé ìtàn ni Kùránì sọ pé ìwé ìtàn lòun. mo ń bọ̀ ẹ máa mẹ́rin ẹ̀ wá pé o sọ pé ìwé ìtàn lèmi mo ń bọ̀ ẹ má sì wọ́n ẹ farabalẹ̀ mo ń bọ̀ ẹ máa mú àmúbọ̀ tí mi sọ ni pé ọ̀rọ̀ àṣùbà orúkọ àṣùbà ò sínú Kùránì àdìsá ànábì ló wà
orúkọ àṣùbà kò sínú Kùránì. ṣubú kò sínú Kùránì. ìwọ lẹ wá sọ pé kìrìsìtẹ́nìtì àṣewọ́dọ̀ sínú ẹ báyìí. wá ṣe mò ń bọ̀ ẹ farabalẹ̀ sí àwọn náà. ṣe ẹ máa ó ẹ jẹ́ ń gbọ́rọ̀ náà ẹ farabalẹ̀ náà ẹ jẹ́ ẹ farabalẹ̀ náà ṣe rí àwa mùsùlùmí ẹ máa gbọ́. gbọ́rọ̀ fọlárin àbí kí n gbórúkọ yìí lẹ́ẹ̀kan. Fọlárin. ìfimilẹ̀ ṣe rí Quran nǹkan méjì ni mùsùlùmí gbọ́dọ̀ gbàgbọ́. ẹ sọ fún mi o. Kùránì Ọlọ́run àti àdìsí ànábì. àgbọ̀nú àdìt. farabalẹ̀ Geland. àdìsí mẹ́ta ló wà àdìsí sọ̀híhù yẹn ni authentic tí ò gbọ́dọ̀ tako Kùránì ìyẹn ló máa ṣàlàyé Kùránì fún wa Ọlọ́run ní ẹ kírun bẹ́ẹ̀ ṣe kí àdìsí ló máa ṣàlàyé fún wa practicality ẹ̀ náà àdìsí ló wà àdìsí kan tó wé ń dọ̀ if àdìsí tó lẹ tá a lè gbára lé ìkọ́nà tó wé ní mọ̀ọ́dún ànábì ò ṣe rárá a lè gbára lé mọ̀ọ́dún a lè gbára lé dọ̀ if sọ̀yìn làgbọ́dọ̀ gbára lé nínú sọ̀yìn àdìsí Mr. Fọlárìn ní àṣùbà àyílà àlásàrì mọ́ngàrúbì àìṣáyé wà tọ́ ìtorúkọ ẹ̀ fún wa kò sí inú Kùránì bẹ́ẹ̀ ni so wá wọn kí ló wá wọn mẹ́ kò sí kó sẹ́ṣà ní ìgbà tó sọ. mọ̀ ẹ farabalẹ̀ ṣé ìsìlá ẹ máa gbọ́ Christianity lẹ́yìn ṣe ìsìlámù làwa ń ṣe ọ̀nà mẹ́ta nu Quran ìsìlámù ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì lè ní Christianity ò ṣe ẹ̀sìn ní òṣèlú àkọọ́lẹ̀ báwo ṣe àjọra wọn pé ẹjọ́ wọn wà ní òye mi o. nǹkan táwa tí mò ń sọ ni pé níta ẹ sọ yẹn kò ń ṣe ẹ. a ní ẹbí sórí ilé àwọn èèyàn ń wò wá náà wọ́n ń wò wá ayé wò wá. àwọn wò wá bẹ́ẹ̀ ni níta ẹ jẹ́ ẹ fún mi láàyè láti sọ̀rọ̀ níta ẹ sọ yẹn kò ń ṣe point láti sọ pé èèyàn ò ní jẹ́ Christian. Act 11:26. ṣé Jésù jẹ́ Christian? Jésù kìí ṣe Christian Jésù kìí ṣe mùsùlùmí ẹ dúró ẹ jẹ́ kí Jésù kìí ṣe Christian ṣé mùsùlùmí ni Allah ṣé mùsùlùmí ni Allah. àtẹ̀gbìn ṣé ẹ gbọ́ béèrè ẹ jẹ́ àdákẹ́ o ṣé ká máa lọ alára o ẹ jẹ́ àdákẹ́ ẹ gbọ́ béèrè sí mo béèrè mo ní ṣé Jésù jẹ́ Christian wọ́n ní bẹ́ẹ̀ kọ́ wọ́n ní ṣé Muslim ni Allah ẹ gbọ́ béèrè torí kún ọmọ tó ń pè ní Allah ìṣòro wọn gangan nìyẹn ẹjọ ṣé Allah jẹ́ èèyàn ni ṣé bí Allah ló dá gbogbo alílè lárúbáwá Allah máa jẹ́ Muslim ẹ wọ́ béèrè kàkọ́ béèrè pé ṣé Muhammadu jẹ́ Muslim kí ní bẹ́ẹ̀ ni ẹ wá ń sọ̀rọ̀ Allah sì máa jẹ́ Muslim ọ̀rọ̀ burúkú nìyẹn náà Allah máa jẹ́ Muslim ṣé mọ́mọ́ ṣé gọ́ọ̀dù ṣé Christian ni gọ́ọ̀dù. Ọlọ́run ò ṣe ẹ̀sìn kankan. ṣé wàá tán. ẹ̀wọ̀n náà là ń sọ fún yín Jésù jẹ́ Ọlọ́run ṣùgbọ́n ẹ sọ pé ẹ gbàgbọ́ nínú àti ìjọ jẹ́ kí n jẹ́ kẹ́lẹ́ òwe ẹ sọ pé ẹ jọ̀wọ́ ẹ fún mi ẹ ní pé ẹ gbàgbọ́ nínú authentic hadith. ẹ jẹ́ adákẹ́ jọ. ẹ jẹ́ adákẹ́ o. mo ń bọ̀ bá mi sí Isaiah chapter 44. ẹ dáhùn Isaiah chapter 44. mo ń bọ̀ jáde ẹ jẹ́ káyọ̀ mi lẹ́kọ̀ọ́. Isaiah 44. verse 24. báyìí ni Olúwa. ẹ máa gbọ́ o. ẹ jẹ́ adákẹ́ ká gbọ́ o. wọ́n béèrè pé ta ló dá Jésù. ìbéèrè mi kọ́ yẹn. ẹ fi sórí ilẹ̀ náà. ní tí mo béèrè kọ́ wọ́n ní yẹn ṣe adá Jésù. ṣe mi dáadáa mo ní pé bolo wà ní báàbù pé Jésù sọ pé èmi o ọlọ ẹni Jésù sọ bẹ́ẹ̀ níbo ló ti sọ bẹ́ẹ̀ kò sí ẹ̀. mi ò sọ pé Jésù sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ wà lè rí wáǹdì ẹ̀ ẹni mi ò sọ bẹ́ẹ̀ dẹ kúrò mọ́ mi. mi ì kúrò mọ́ yín. ẹ mi ò sọ bẹ́ẹ̀ jàre. ó dá ẹ tẹ̀síwájú. ẹ máa béèrè lọ máa wò lè kà á. ẹ ṣe so ní ìsìn nígbà tí mo sọ fún yín nísìn ẹ bá mi ṣí ìṣe àwọn àpòstélì orí kẹrin ẹsẹ̀ kejìlá. ẹ̀rí orí kẹrin. bẹ́ẹ̀ ni ẹsẹ̀ kejìlá. chapter 4 verse 12. bẹ́ẹ̀ ni. ẹ máa gbọ́ o tí Jésù wí. tí Bíbélì wí. ó yá. wọ́n ti là tí Bíbélì wí. sí hello ní ìwé tí a gbàgbọ́ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì. ẹ jọ ọ̀sán pọ̀sùn yẹn tí báwo lè sọ̀rọ̀ ká ló kọ́. Lúùkù ló kọ́. ta ni Lúùkù. ẹni tó kọ́kọ́ la ṣe ta ló kọ súrátùlì fàtíà. ta ló kọ súrátùlì fàtíà. gbàgà o. ta ló kọ súrátùlì fàtíà. ẹ sọ fún mi bá mọ̀ bílẹ̀ ni máa di mùsùlùmí.
kan tó ta ló rẹ̀ kọ Suratul Fatiha? ọlọ́run ló sọ̀kalẹ̀ fún mi. ìgbọ́ ta ló kọ? mi ní ta ló sọ̀kalẹ̀ ta ló kọ kalẹ̀? ẹ jọ tó o bá sọ̀sọ́ máa kọ́. èyí tí mo béèrè kọ́ yẹn. ta tó ló o kọ bá kalẹ̀? sọ̀sọ́ máa kọ́. ìbéèrè mi kọ́ nìyẹn. ta ló kọ kalẹ̀? Irọ́, tàbí kò ní ìdáhùn àbí? mò ń bọ̀ ìdáhùn wà Kí ni ta ìdáhùn? ló sọ̀ ọ́ kalẹ̀ ló máa bẹ̀rẹ̀ náà. ẹsẹ̀ tó kọ kalẹ̀ ta fi ń kà á ta ni. ẹ máa wò béèrè. ìbéèrè pé ta ni lùkù ta ló kọ lùkù sí àbẹ ta ló kọ Suratul Fatiha? ọlọ́run ló sọ̀ ọ́ kalẹ̀ Ọlọ́run ló sọ kalẹ̀. àwọn disciples ló kọ́ ọ́ lẹ̀. mi ìgbọ́ pé kí lorúkọ wọn? ní ìgbọ́n kí lorúkọ ẹni tó kọ Suratul Fatiha fún mi lórúkọ ìyẹn mo wá káàkiri. Can you imagine? Your question is the same thing. Kò yàtọ̀ sí tẹ̀ ń bí mi. Látàárọ̀ tẹ̀ ti dá wa lẹ́kọ̀ọ́. ṣé àwọn pé gbogbo ayé ló máa ń tó kọ lúùkù ṣá Bẹ́ẹ̀ni, lúùkù àtọ̀ àpòsù bẹ́ẹ̀ni. táwa ni lúùkù tó kọ́ Lúkọ̀ ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ni. báwo ló ṣe yẹ sí Pọ́ọ̀lù. Ìyẹn kọ́ la fẹ́ mú ṣe bí o ṣe pé dábí náà béèrè mi ta ló kọ́ Suratul Fatiha dáhùn orúkọ ẹni yẹn fún mi. Pọ́ọ̀lù fúnra ara ẹ̀ ta lòun. Pọ́ọ̀lù jẹ́ ẹni tó yí padà nígbà tí ó jẹ́ onínúbínú. Bó ló ti yí padà? Lọ́nà Damascus ni. bó la ṣe rí ẹ̀rí yẹn. Ìbéèrè mi. bó la ṣe rí ta ló ẹ̀rí kọ́ yẹn. Suratul Fatiha? bó la ṣe rí ẹ̀rí yẹn. Ẹ̀ṣẹ́ bó wà la ṣe rí ẹ̀rí yẹn. nínú ìwé àtọ̀fà bó bó la ṣe ṣe ta sá. ta ló kọ. mọ̀ ń bọ̀ ọmọ ẹja àgbàlagbà làwọn àgbàlagbà ni wọ́n. Amen. amen. Paul apostle. ẹ bá wọ́n bá ń ṣe àfihàn ọlọ́run. He was converted ẹ ṣeun. during his life. Ní àkókò Ṣàfarabalẹ̀, tí bàbá làwọn. nígbà tí ayé ẹ wà. ẹ máa gbọ́ o. Nígbà tó ń ṣe inúnibíni sí àwọn kìrìsìtẹ́nì. ok Àwọn ọmọ ọlọ́. ok. Iṣẹ́ tó ń ṣe pé kò ní ìdíkọ̀ wọ́n náà jókòó ẹjọ́ ẹgbẹ́ ìṣàkó. Iṣẹ́ tiẹ̀ ni pé ibi tó bá ti wàásù ìrere kó lọ gbàṣẹ lọ́wọ́ àwọn gómìnà. ok Ẹ lọ dábẹ́ rú. ok Àwọn dánú. ok Iṣẹ́ tiẹ̀ nìyẹn. ok sir. Ọjọ́ tó lọ gba àṣẹ tó fẹ́ lọ pa àwọn ìránṣẹ́ lọ́rùn àwọn ọmọlẹ́yìn Kristi. ok sir. Àwọn tí ẹ̀ ń béèrè lọ́wọ́ bá tó kọ Luke yẹn John ẹ ṣeun. Matthew ok sir. ó ń ṣetán láti lọ pa wọ́n. ok sir. Ibẹ̀ ni ó ti pàdé Ọlọ́run ok sir. ní ọwọ́ agbára tó lé. ok sir. In the book of Acts of Apostles chapter 9. ó yẹ bá ń kà á Let somebody láti open verse it. 3. Open it. Dáàdì ní pé kí ká mi kan. Acts of Apostles chapter 9 Acts of Apostles that's chapter verse 9. 3 to 7. Open it from verse 1. that's verse 1 àbí. pé àwọn àgbọ̀ mi. Ìṣe àpọ́sólì. orí kẹsàn-án Orí láti kẹsàn-án. ẹsẹ̀ kínní Ẹ̀ka láti ẹsẹ̀ kìíní. dé Ẹ ìkeje. jẹ́ ká wo ọ̀nà tí apọ́sítù Pọ́ọ̀lù tó fi rí Jésù. Jésù pàdé. ẹ ṣeun ó yá gbé. Ẹ bá mi kà á. Sọ́ọ̀lù omi ẹ̀mí kìlọ̀ àti gbígbà sílẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn Olúwa. Àti àwọn ọmọ ẹ̀yìn Olúwa. Ó tọ̀ olórí àlùfáà lọ. Ó tọ̀ olórí àlùfáà Ó lọ. béèrè ìwé lọ́wọ́ rẹ̀ sí Damascus. Ó béèrè ìwé lọ́wọ́ rẹ̀ sí Damascus. Sí àwọn sínágọ́gù pé. Sí àwọn tó ṣe kí ni o. Sí àwọn sínágọ́gù wípé. Yẹ gbogbo. Bí òun bá rí ẹnikẹ́ni Tí n bá bẹ́ẹ̀ nìkan tó bá wàásù jẹ́ tí ń bẹ ní ọ̀nà yìí. Àhà lójú ọ̀nà. Ìbáṣe ọkùnrin tàbí obìnrin. Tàbí obìnrin. Ó lè mú wọn ní dídè wá Ilé wọn sì ṣe Jerúsálẹ́mù. wọ́n nígbàgbọ́ sí Jerúsálẹ́mù. Ó sì ṣe Ó sì ṣe. bí ó ti ń lọ. Bó ti lọ. Ó sì súnmọ́ Damascus. Ó ṣe kí ni o. Ó súnmọ́ Damascus. Ó súnmọ́ Damascus yes. Lójijì láti ọ̀run wá. Láti ọ̀run wá. Ìmọ́lẹ̀ sí ìmọ́lẹ̀ yìí ká. Ìmọ́lẹ̀ sì mọ́lẹ̀ sí. Ó sì ṣubú lulẹ̀. Ó ṣubú lulẹ̀. Ó gbọ́ ohùn tí ó pọ̀ sí Ó wípé. gbọ́ ohùn tó fọ̀ sí pé. Sọ́ọ̀lù. 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 Èé ṣe tí ìwọ fi ń ṣe inúnibíni sí mi. Kí ló dé tó ń ṣe nínú ibi sí àwọn ọmọ Ó Ọlọ́run? sì wípé. Ó wípé. Ìwọ ta ni Olúwa. Olúwa ẹ̀gbọ́n. Ó sì wípé. Olúwa yìí pé. Èmi Jésù ni. Jésù. Ẹni tí ìwọ ń ṣe inúnibíni sí. Amen. Ohun ìrora ni fún ọ láti tàpá sí ẹ̀mú. Sọ́ọ̀lù ti bá Jésù pàdé. ẹ̀sà ẹ jẹ́ wọn kà sọ yí díẹ̀ sí. Mo mọ̀ ní sùúrù. Ibi tí Jésù ti Pọ́ọ̀lù Sọ́ọ̀lù tó ti bá Jésù pàdé ẹ nìyẹn. jẹ́ wọn kà yí díẹ̀ sí sà. Kò ní ìdí mi tó fẹ́. ó nídìí sà. Kàlẹ́ ní sọ. Ẹni sọ yes. Ó sì ní pé ìwọ ẹ̀sà kí n kò máa rú mi lójú mi tẹ́ ẹ kà yẹn. Ẹ má ẹni sọ. ó yá kàdé 7. ìwọ ta ni Olúwa. Ta ni Olúwa? Òun sì wí pé. Wípé. Èmi Jésù ni. Ẹni Jésù ni. Ẹni tí ìwọ ń ṣe nínú bí Ẹni sí. tí wọ́n ń ṣe nínú bí. Ohun ìrora ní fún ọ láti tàpá sí ẹ̀mú. Fún láti kọsẹ̀. Ó sì ń wáyé yìí. Ẹnu sì yá. Ìyá. Ó ní Olúwa. Olúwa. Kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe? Jẹ́kẹ́ mi kó ṣe. Olúwa sì wí fún pé. Dìde kí o sì lọ sí ìlú náà. A ó sọ fún ọ ní ohun tí ìwọ yóò ṣe. Ohun tó ṣe. Àwọn ọkùnrin. ẹgbẹ́ sẹ́nu. Àwọn ọkùnrin. àwọn ọkùnrin. Àwọn
sà Pọ́ọ̀lù àtàtọ́ jọ ń lọ́jọ́ náà lọ́hùn ohun taná jọ ń gbọ́ ẹgbẹ́ sẹ́yìn dáadáa ẹgbẹ́ kan tó sọ ni. mi ì gbọ́ dáadáa bá àwọn tún lè kà wọ́n ń gbọ́ ohùn náà ṣùgbọ́n wọn kò rí ẹnìkan. ohun taná jọ ń gbọ́ ok Sọ́ọ̀lù èyí ṣe tí wọ́n ń ṣe nínú bíbí sí mi. èyí ṣe tó ń ṣe nínú bíbí sí mi. ó sì yí pé ìwọ ta ni Olúwa. ó bẹ̀rẹ̀ lọ Sọ́ọ̀lù ń bẹ̀rẹ̀ o. nítorí pé ọ̀dà àwọn nígbà yẹn. bẹ́ẹ̀ni ó pààyàn nígbà yẹn. bẹ́ẹ̀ni aṣòdì sí Kristi nígbà yẹn. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni. ìwọ ta ni Olúwa. ìwọ ta ni ohun tí mò ń gbọ́ yìí. Olúwa sì wí pé ìwọ ta ni. Olúwa sì wí pé èmi Jésù. ok ẹni tí ó máa sọ pé wọn ò mọ ohun ẹ tó ń gbọ́ àyága gẹ́gẹ́. ẹ ṣeun sà mo bẹ̀rẹ̀ sí sà. ó ní ohun Jésù. ẹ sà ó yẹ pé gbogbo ọlọ́jọ́ gbóhùn Jésù ń jọ yẹn àti Pọ́ọ̀lù àtàtọ́jọ́ ń lọ sà. àtàtọ́jọ́ ń lọ. ẹ sà bọ̀ kíní kan wá rú mi lójú sà. kí ló rú mi lójú. bá a ṣí ìṣàkóso orí 22 ok láti ẹsẹ̀ kẹfà dé ìkẹsàn-án. ó sì ṣe bí èmi ti ń lọ bẹ́ẹ̀ni tí mo sì súnmọ́ etí Dámásìkù bẹ́ẹ̀ni níwọ̀n ọjọ́ kan rí bẹ́ẹ̀ni ní òjijì ìmọ́lẹ̀ ọlọ́run ti ọ̀run wá tí ó yí mi ká bẹ́ẹ̀ni mo sì ń gbọ́ mo sì ṣubú lulẹ̀ bẹ́ẹ̀ni mo sì ń gbọ́ ohùn kan tí ó wí fún mi pé Sọ́ọ̀lù èyí ṣe tí wọ́n fi ń ṣe nínú bíbí sí mi èmi sì dáhùn wípé ìwọ ta ni Olúwa ìwọ ta ni ó sì fún mi pé èmi Jésù ti Násárẹ́tì ni ẹni tí wọ́n ṣe nínú bíbí sí bẹ́ẹ̀ni àwọn tí ó wà pẹ̀lú mi ẹ máa gbọ́ sẹ́bi tó rú mi lójú rẹ o. àwọn tí ó wà pẹ̀lú mi bẹ́ẹ̀ni wọ́n rí ìmọ́lẹ̀ náà ní tòótọ́ wọ́n rí ìmọ́lẹ̀ ẹ̀ lóòótọ́. ṣùgbọ́n wọn kò gbóhùn ẹni wọ́n rí ìmọ́lẹ̀ náà ní tòótọ́ ẹ̀rù sì bà ẹ̀rù sì wọ́n bà wọ́n. ṣùgbọ́n wọn kò gbóhùn ẹni tí ń bá mi sọ̀rọ̀. ṣẹ́jẹ́ sí sà ìbéèrè mi ni pé bá mi ka verse 7 yẹn verse 7. wọ́n ń gbóhùn náà. ọ̀pọ̀ wọn náà gbóhùn Jésù àti Sọ́ọ̀lù. ṣùgbọ́n wọn kò rí ẹnì kan. ọ̀rẹ́ kan lọ 22 verse 9. àwọn tí ó wà pẹ̀lú mi. bẹ́ẹ̀ni wọ́n rí ìmọ́lẹ̀ náà ní tòótọ́ ẹ̀rù sì bà wọ́n ṣùgbọ́n wọn kò gbóhùn ẹni tí bá mi sọ̀rọ̀. ìbéèrè mi ni pé sà wọ́n gbóhùn àbí wọn ò gbóhùn. àwọn ìjọ ń travel wọ́n gbọ́ òun. wọn ò gbóhùn ká 20 verse 9 22. wọ́n ní wọ́n jùmọ̀ ń gbọ́ òun. ẹ wá kà á amen. Mrs. Sodiq wọ́n jùmọ̀ ń gbọ́ òun láti. ẹ máa gbọ́ bàbá ló sọ̀rọ̀. chapter 9. out of Apostles chapter 9 ẹ bò ẹ̀ka láti rẹ̀. iṣẹ́ tèmi ní àwọn eléyìí kẹ. chapter 9. chapter 9 verse 7. chapter 9 verse 7. àmọ́sà ẹ̀yẹ́ kan kà. ṣùgbọ́n ẹ máa gbọ́ o. Sọ́ọ̀lù ó mí èémí ìkìlọ̀ àti pípa síbẹ̀ sí àwọn ọmọ ẹ̀yìn Olúwa òótọ́ olórí àlùfáà lọ ó béèrè ìwé lọ́wọ́ rẹ̀ sí Damasku sí àwọn sínágọ́gù pé bí a bá rí ẹnikẹ́ni tí ń bẹ ní ọ̀nà yìí ìbá ṣe ọkùnrin tàbí obìnrin kí òun lè mú wọn. bẹ́ẹ̀ni lọ sí ìgbèkùn. kí ó ìbáṣe ọkùnrin tàbí obìnrin kí òun lè mú wọn ní ìgbèkùn dídé wá sí Jerusalem ó sì ṣe bí ó ti ń lọ ó sì súnmọ́ Damasku lójijì láti ọ̀run wá ìmọ́lẹ̀ sí ìmọ́lẹ̀ yìí ká ó sì ṣubú lulẹ̀ ó gbọ́ ohùn tí ó ń fọ̀ sí i pé Sọ́ọ̀lù èṣe tí wọ́n fi ń ṣe inúnibíni sí mi ó sì wí pé ìwọ ta ni Olúwa sì wí pé èmi Jésù ni ẹni tí ìwọ ṣe inúnibíni sí ohun ìrora ni fún ọ láti tàpá sí ègún ó sì ń wárìrì ẹnu sì yà á ó ní Olúwa kí ni ìwọ ń fẹ́ kí èmi kí ó ṣe Olúwa sì wí fún pé dìde kí o sì lọ sí ìlú náà a ó sọ fún ọ ní ohun tí ìwọ ó ṣe àwọn ọkùnrin tí wọ́n sì ń bá rin àjò dúró kẹ́kẹ́ pamọ́ wọn ní ẹnu wọ́n gbọ́ ohùn náà ṣùgbọ́n wọn kò rí ẹnìkan. náà Mrs. Sodiq níbi tẹ́ ẹ kà yẹn gbogbo ọ̀nà gbóhùn Jésù bọ̀ wọ́n rí ẹnìkan ẹ wá lọ 22 verse 9 ẹ má dáhùn bàbá yín làwọn eléyìí náà àgbàlá ọmọ kílẹ̀ yín mọ̀ àwọn àgbààgbà ní ìjọ. ẹ̀yin ará àti bàbá ẹ gbọ́ ti ẹnu mi nísinsìnyí. èwo nìyẹn. ní 22
22 verse okay láti verse 1 okay kò sí wàhálà. ẹ̀yin náà àti bàbá ẹgbẹ́ ti ẹnu mi nísinsìnyí nígbà tí wọ́n sì gbọ́ pé ó ń bá wọn sọ̀rọ̀ ní èdè Hébérù wọ́n túbọ̀ pararó ó sì wí pé there is a bracket in verse 2 okay verse 3 Júù èmi ṣe ẹni tí a bí ní Tásù ìlú kan ní Kílíkíà ṣùgbọ́n tí a tọ́ ní ìlú yìí ní ẹsẹ̀ Gámálíélì tí a kọ́ gẹ́gẹ́ bí lílé òfin àwọn bàbá wa tí mo sì jẹ́ onítara fún àwọn bàbá wa tí mo sì jẹ́ fún àwọn bàbá fún Ọlọ́run àní gẹ́gẹ́ bí gbogbo yín ti rí ní òní mo sì ṣe inúbíni sí ọ̀nà yìí títí ó fi dé ikú mo sì ń fi wọ́n sínú túbú àti ọkùnrin àti obìnrin bí olórí àlùfáà pẹ̀lú ti jẹ́ mi ní ẹ̀rí àti gbogbo àjọ àwọn alàgbà lọ́wọ́ àwọn ẹni tí mo sì gba ìwé lọ sọ́dọ̀ àwọn arákùnrin tí mo sì lọ sí Damasku láti mú àwọn tí ó wà níbẹ̀ ní dídè wá sí Jerusalem láti jẹ wọ́n ní ìyà. verse 6 ó sì ṣe bí èmi ti ń lọ tí mo sì súnmọ́ etí Damasku níwọ̀n ọjọ́ kan rí ní òjijì ìmọ́lẹ̀ ńlá mọ́ tí òòrùn wà yí mi ká. Ọya ẹ má wọlé sá báwọn dìbẹ̀ ẹ mú wọn fi bàbá lẹ̀ báwo lọ bọ́ọ̀lù anywhere. mo sì ń gbọ́ ọtí ó wí fún mi pé Sọ́ọ̀lù èéṣe tí wọ́n fi ṣe inúnibíni sí mi èmi sì dáhùn pé ìwọ ta ni ó sì wí fún mi pé èmi Jésù Kristi ti Násárẹ́tì ni ẹni tí ìwọ ń ṣe inúnibíni sí àwọn tí ó sì wà pẹ̀lú mi rí ìmọ́lẹ̀ náà ń tòótọ́ ẹ̀rù sì bà wọ́n ṣùgbọ́n wọn kò gbọ́ ohùn ẹni tí ń bá mi sọ̀rọ̀ nípa ló sọ̀tà ó sọ nígbà tí Ọlọ́run jèrè ẹ̀mí ẹ̀ ó wá fi ọ̀rọ̀ yìí ṣe ìjíhìnrere bẹ́ẹ̀ ni mo mọ̀ ẹni tí ó ṣubú lulẹ̀ lórí mi ó ṣubú lulẹ̀. ok kò mẹ́rin tó gbọ́ àwọn ọ̀bọ̀ yá àwọn tó wà pẹ̀lú òun wọ́n gbọ́ mi sọ ní ìyá àbínú mo bèèrè bí ẹ̀kọ́ lẹ́ẹ̀kan mo ta ló kọ́ out of apostle olùkọ́ ló kọ́ o. Amen. Luke ò dẹ̀ sí ń bẹ̀ nígbà tí kíní yẹn ṣẹlẹ̀ sí. Amen. Dádì wa wọ́n gbọ́ àbọ̀ gbóhùn. Ẹ máa gbọ́ Luke out of apostle. Béèrè kan Luke ló kọ́. Èmi ti dáhùn béèrè mi. Ẹ tí ì dáhùn sà. Mo ti béèrè lọ́wọ́ yín. Èwo nìyẹn sà. Ìbéèrè tẹ béèrè ni pé níbo ni Saul tó ti bá Kristi. Mo sọ pé rọ́nù pa kò bá pàdé ni. Ṣọ́gbọ́n àbí wọn ò gbóhùn sà. Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Ẹ ti bàbá làwọn ọmọdé lẹ́yìn náà kí lẹ́yìn mọ̀. Ẹ ní sùn sà. Bàbá ẹ máa sọ̀rọ̀ yín lọ jàre. Mo sọ pé Christian yìí tẹ́lẹ̀. Mi ò ṣe rí láyé mi. Ẹ ṣe eré. Ọlọ́gbọ́n mi ì ṣe rí. Mo ṣe gbọ́ ní ẹ ṣe. Muslim ni mí. From birth. Tí Ọlọ́run ní ìdílé Adégúnwà. Tí ìjọ Ọlọ́run bá yín sọ̀rọ̀ yà. Sá. Ọlọ́run máa ń bá yín sọ̀rọ̀. Mi ìbọn sà. Tí Ọlọ́run máa ń bá yín sọ̀rọ̀. Tí Ọlọ́run máa ń bá yín ṣe dá Ọlọ́run mọ̀. Ìjẹ́ dá Ọlọ́run mọ̀. Quran ló jẹ́ kí n mọ Ọlọ́run. Ó ló jẹ́ kí ẹ dá Ọlọ́run mọ̀. Ó dẹ̀ máa ń bá yín sọ̀rọ̀. Àmì ò gbóhùn ẹ̀ rí. Ẹ gbóhùn ẹ̀ rí. Abẹ́yìn gbọ́ rí. Fine. English ló sọ àbí Yorùbá. Amen. 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 Níwájú gbogbo ẹ̀yin tẹ́ jókòó sí bíbá yìí lónìí. Mi ì morúkọ yín sà, ọjọ́ máa dé gbọ́dọ̀ mi jẹ́ o. Abroshi lórúkọ tèmi. Máa gbọ́. Ṣé wàá dúró ní problem gan? Mo ń dáhùn èèyàn mi sọ̀rọ̀ ni. Ẹ jẹ́ adákẹ́ o. Abroshi lórúkọ tèmi. Tẹ́lẹ̀. Kò sí àkọ́kọ́ nínú ẹ̀. Èmi bá Jésù pàdé ni. Bọ́ọ̀lù ẹ ṣe bá pàdé. Ẹ jẹ́ adákẹ́. Ẹ máa gbọ́. Àbẹ̀wò tá a kọ nìyẹn sẹ́. Ẹ máa gbọ́. Náà mo ń gbádùn yín. Ẹ jẹ́ adákẹ́ o. Ṣé àwọn ọ̀tí wọn kéṣàn special ni? Náà ṣé àwọn ilé bẹ́ǹṣì ni? I am the truth. Ẹ dákẹ́ o, mi gbọ́. Jesus said. Ṣé o sọ wípé? I am the truth. You know, I am the way. Ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. I am the way. I am the way. The truth and the life. Nobody can go to
my father. Okay. Except through me. ìbéèrè kan sà. Wait. how is Jesus the way? Wait. báwo yóò ṣe jẹ́ ọ̀nà? Wait. ok sà. torí Jésù ń ṣọ̀nà o. Nígbà tí Jésù máa gbé mi pàdé. ẹgbẹ́ sẹ́yìn dáadáa mi ò Ó gbọ́. máa gbé mi pàdé. Okay. In 1992, ok I was in Ahmadiyya Mosque at Mọ́ṣáláṣí Alájà. lágége. Lágége bẹ̀lẹ̀ mi wà. ok sà. Ó jẹ́ ọjọ́ àwẹ̀. ok sà. Ṣó ti yé wa? ní 92 lẹ́lẹ̀ ń bí. Èmi mò ń kírun báyìí. ok sà. Ṣó ti yé wa? ok sà. Owó ní mi ò bẹ bí ojú méjèèjì ṣe tí ò ríran yẹn. ok Ojú méjèèjì. ẹ máa gbọ́ tẹ̀sí mọ́ ni wọ́n o. years. ok sà. ẹ ríran. Mi ò ríran. ok For good 5 years. ok Mo bẹ̀rẹ̀ sí káàkiri bàbá yẹn ṣe jókòó. ọ̀dọ̀ àwọn Muslim. ẹ jẹ́ ń jókòó sí wọn ń ta bọ́ wá Ọ̀dọ̀ jókòó. náà kò nílò ẹjọ́kò wọ́n síbẹ̀ bọ̀ sà yẹn. wọ́n fẹ́ jókòó tì Ọ̀dọ̀ í. àwọn Muslim ọ̀rọ̀ tí bẹ́tà jẹ́ àwọn tó jókòó yìí lọ. So ti yé wa. tí wọ́n ń Ohun tí èèyàn ò bá mọ̀ tí ò Tí bá wọ́n dá yàn ìlọ kan là. fún. Ohun lèèyàn máa ń bẹ̀rù fún. mò ń gbádùn yín sàjà Ó ti yé wa. bẹ́ẹ̀ ni sà. Ibi tí Jésù ti bá èmi pàdé nìyẹn. Mo sùn lójú oorun tí kò ẹ̀ nínú mi èyí ló ṣe à. wọ́n làwọn jókòó wọ́n làwọn jókòó. mọ́láṣí alájà Ahmadiyya mosque lágége àbí. Bẹ́ẹ̀ni. kí ló kọ street yẹn. Ṣìfáwù. Mọ́ṣáláṣí àlá Ṣìfáwù street. mọ́láṣí alájà kọ́ nìyẹn náà. Mọ́ṣáláṣí alájà. mọ́láṣí alájà kọ́ nìyẹn. Mọ́ṣáláṣí alájà. ṣìfáwọ̀ ọ̀tọ̀ mọ́láṣí alájà ọ̀tọ̀. Wọ́n ajá sẹ̀sìra wọn. kò ń ṣe ọ̀pọ̀ mọ́láṣí alájà wà. Ó lè yẹ yín dáradára yẹn. kò ń ṣe mọ́láṣí For good alájà. 5 years ok lẹ́bi fọ́jú. ni mo fi gbìyànjú ẹ̀. ok Pẹ̀lú àǹkàlí Ok. lóríṣiríṣi. Ok. Mo ní ẹ̀gbọ́n Ok. tó jẹ́ pé awérèrè Ok. ó gbìyànjú. Ok. I have a brother ẹgbẹ́ sẹ́yìn dáadáa. who read Islamic religion ok in Nigeria Ok. and Cairo. ok She alive today. ok Are you getting to me? kò lè ṣe mí lẹ́kù. When the problem started, ok try all my efforts ẹ máa gbọ́ o. because I don't want to join any other religion. ok I tried but there's bẹ́ẹ̀ tí mo bàbá Bashiru tó ń lajú lágége ń gbà ẹ̀ ṣá. no way. ok tó máa ń lajú ó lajú pásítọ̀ náà o. By then, ok sà. on a day time come, ok I slept. ok I saw a man, old man. He came to me and embraced me. He embraced me. ok He said, he told me that I want to use you. ok ẹ lélẹ̀ náà yín ọ̀làdùn tó mi gbọ́ yín dáadáa ni. Don't worry. ẹ gbé sẹ́nu ẹ̀ hẹ́n. I don't need this one. ẹ gbé I mọ́kò. don't need this one. ẹ gbé sẹ́nu He said, dáadáa. I want to use you. I said, I don't want. ok I'm Muslim. ok I will build a mosque for Muslim and I will build a church for Christian Christian, okay. to do their own service. ìmúsìn tẹ jẹ́ nìyẹn ń gbà yín He náà. said no. ok He said capital no because I want to use you. ok From then, Okay. and he refused to me self-right time. ok. It's only people that live in the life of holiness. ẹ ṣe sọ Yorùbá káwọn lè gbọ́. Ẹni tó bá gbé ìgbé ayé ìwà mímọ́, Okay. òun ló lè rí Ọlọ́run. ok Bíbélì sọ bẹ́ẹ̀. ok níbo ló ti sọ ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀. kan kò lè rí ojú níbo ló ti Ọlọ́run. sọ bẹ́ẹ̀ sà. Amen. Chapter Go of to verse the wo? book of Habakkuk chapter 1. májẹ̀mú láéláé chapter 1. Lọ síbẹ̀. Ojú ẹlẹ́ṣẹ̀ kan kò lè. Olójú Olúwa lọ síwájú lọ sí owó ẹlẹ́kàn pé sí ọ̀dọ̀ ara rẹ̀. Okay. Àwọn olólọ́kàn pé àwọn tó gbé ìgbé ayé wà mímọ́ ok láti rí Ọlọ́run. jẹ́ máa sọ wọn lọ fi wọ́n lẹ̀ ó yẹ máa sọ yín lọ tó Náà lásìkò. ibẹ̀ ni Ọlọ́run ti gba ayé tèmi. ok Self-right time ló dẹ̀ máa ń fara èmi Jésù. báwo ló ṣe ń fara wọn yẹn. Jésù á dúró bẹ̀ ṣe dóyìn. Á jọ sọ̀rọ̀. ṣẹ́rí For me, wait! ẹja adákẹ́ ni Wait! ẹja adákẹ́ Wait! wọ́n ní ṣòkò àbò dúdú Nínú ìran tó ń dúró ní Jésù nínú ìran ó máa wá sí ọ̀dọ̀ tèmi. pupa àbí dúdú Nínú ìran pupa àbí dúdú ó pupa. Jésù wa Ó pupa. kò pupa Ó pupa. dúdú ni Jésù Rárá. dúdú ni Jésù Jésù tó sẹ́yìn ni Jésù ni. èmi ò rí rí Báwo ló ti but a gbọ́ pé dúdú ni ìran wọn ń gbà yẹn Rárá. Pupa ni Jésù farahàn mi. òkè wa nínú bí òyìnbó Amen. Ẹni ó sọ̀rọ̀ ẹ̀ ẹja adákẹ́ ṣe rí àwọn ìbéèrè báyìí. Now. Ó máa ń mú akatakítí wá lèmi ò ṣe máa ń gbé. ẹ máa gbọ́ sà Ẹ máa gbọ́. ok Ó fi ara hàn mí. Self-right time ẹ jọ̀ọ́ ló ti fi ara hàn kí mí. ló wá sọ fún ìgbà tó fara wọn yìí Ohun tó sọ fún èmi ni pé òun fẹ́ lo èmi. Jésù fẹ́ lò Ó yín fẹ́ lo mi. fún kí ni Ó ṣe gbà láti wàásù ìrere fún gbogbo ènìyàn.
ẹ ṣeun kó rọ ènìyàn. ẹ ṣeun sá. lẹ́yìn yẹn for good 5 years. ló ṣẹ̀ṣẹ̀ ó ala ojú mi yìí. ó ní òun fẹ́ lò mí tóun bá lajú mi á sá lọ mọ́ òun lọ́wọ́. ok bí o ṣe là á. á sá lọ lẹ́yìn yẹn ló ṣẹlẹ̀ la ojú mi ó ṣe bẹ̀rẹ̀ sí. so Jésù ló wá la ojú mi yẹn. ò lo anything ṣe mi ò dẹ̀ lọ mọ́ọ̀sì pẹ̀lú àǹkàlì tí ẹ̀gbọ́n mi sọ mọ́ mi lọ́rùn. Ẹ sà. nínú ìran ni wọ́n ti já aṣọ lọ́rùn tèmi. Ok sà. kò ṣiṣẹ́ fún mi. Ẹ sà. Jésù ló gbà mí so tí Jésù bá Ẹ sà. tọ́jú bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ ó lè má bẹ yí pàdé Ẹ sà, bẹ́ẹ̀. wọ́n bọ̀ sà, wọ́n ọ̀nà bọ̀ tó sà. gbà tó bẹ́ẹ̀ mi pàdé nìyẹn. Ẹ sà. láti gbà yẹn kí ló dé ó ti lọ́nà. ẹ olóòótọ́ sí èmi mi ò sì lè padà lẹ́yìn ẹ̀ Àlà, ó àlà, sì lọ lọ ó ti lọ lọ, mo bọ̀ sà mo bọ̀ sà mo ilé bọ̀ ẹ ti lọ. sà sà ẹ sọ pé Jésù ló là yín lójú àbí. ọ̀fúnlẹ́lá mi lọ́jọ́. bámi ka John chapter 5:30 Jésù wá sọ̀rọ̀ kan. ẹ bá mo fẹ́ bá. Jésù sọ Irọ́ ló wà wípé bẹ́ẹ̀. alákọ̀ọ́yì. John 5:30 kí ló wí. Jésù sọ wípé èmi kò lè dáhùn kóhun ṣe fúnra lára mi. ó ṣe máa lajú yín ẹni tí ó lè kó ṣe fúnra rẹ̀ wàá là yín lójú ṣẹ́kọ́ ló pa Jésù kọ́ ló là ó Jésù kọ́. ẹ bá mi wo olúwe ìwé Mark chapter 5. ẹ jẹ́ adákẹ́ o. okay. ẹ̀yin gan pọ̀ jù bẹ́ẹ̀. ariwo yóò dá yá dákẹ́ jákun. ẹ̀yin gangan. mi ò ẹ kúrò lẹ́yìn mi. iná wà bẹ́ẹ̀ ni iná wà bẹ́ẹ̀ iná wà bẹ́ẹ̀ iná wà bẹ́ẹ̀ ni. I don't want to. ẹni kan ka iná ò lè gbé wọn náà àwọn tó ń bí Jésù sọ̀rọ̀. Amen. Mark chapter Amen. Ṣẹ́rẹ́. ẹgbẹ́ sẹ́nu ẹ máa dáadáa. gbọ́ ẹ máa gbọ́. Ṣẹ́rẹ́. mi ì tí mọ̀ béèrè wọn wọ́n give testimony ni. No ìbéèrè tẹ́mi dáhùn ni mo rescue máa yìí ni. ẹ àwa mọ̀ bóyá ó dé ṣọ́gbọ́n àbí wọn ò gbóhùn. ṣé tó ṣe kí ni. ṣé wọ́n gbóhùn àbí wọn ò gbóhùn. Pọ́ọ̀lù gbóhùn ó sì sọ pé Jésù ẹni tó ń ṣe nínú ibi ni sí. aláwọ̀ tó jọ ń lọ ṣé wọ́n gbóhùn Jésù. wọn ò gbọ́ bá mi sókà. gbóhùn. wọn ò gbọ́. jẹ́ ok èmi wọ́n ti ní wọ́n bá yá dì. wọ́n ní ágímẹ́ǹtì kan ẹ máa gbọ́ sà ọmọ yín làwọn èèyàn yín ló mọ kankan. ẹ lọ sí ìwé John ẹ lọ sí John chapter 9 ẹ lọ sí Mark chapter 5 ẹ lọ wo ibi tí Jésù ti la ojú afọ́jú Jésù. ẹ lọ ibi tó ti ṣiṣẹ́ agbára ẹ gbọ́ díẹ̀. ẹ wọ́n Jésù mi ni. asẹ́gùsì mo mọ̀ sà irọ́ tẹ́ bá lọ ẹ lọ ń bọ̀ ẹ bá please come. ìbéèrè fún ọmọ ẹjọ́ mo ní béèrè gbàgbà fún wọn yọ sọrí jà sit down. praise the Lord praise the Lord afa àjàmì olúwa yóò lọ rẹ̀ mi yín fún wa. àmì sà ẹ jẹ́ àdá amen fúnlẹ̀. amen adúgbò ọlọ́run fún yọ̀ I'm coming adúgbò ọlọ́run fún yọ̀ pẹ́tọ́ ọlọ́run fún yín mo dẹ̀ gbàdúrà pé ọlọ́run yóò lò yín jù báyìí lọ ẹ bá wa ṣàmì kó tó lómi gan tó wà ó máa lò yín jù báyìí lọ Àmín. ṣẹ́rí mi ò ní ìbéèrè púpọ̀ mo ní ìbéèrè wípé is orúkọ yín náà Jamiu ló ń jẹ́ àmì Adébáyọ̀ church ò lẹ́nu. Akínlúwà you don't need to don't worry Methodist ni mo sọ Methodist. leave the light alone ẹyin náà ni iná ni o. leave the light alone ok tí wọ́n lọ lágbára Jésù tún sẹ́yìn fi iná sí wọ́n lè fi iná sílẹ̀ Jésù jù yẹn lọ. àwa ò wá síbí láti bá yín ṣe debate ok praise the Lord ok sir. ohun tí mo wá síbí fún lé ní I didn't meet it I thought you want to teach us about Islamic. I'm calling sir. mission mi kọ́ lẹ́yìn náà. wọ́n bẹ̀rẹ̀ pé tí mo nígbà tó fẹ́ wá wà. sọ I'm calling sir. nígbà tí wá sọ pé you came here because of papa. tó ṣìnà àbáṣọrájù. nínú ìwé George 6:31 nígbà tí baba Gideon tó lọ wọlé pẹpẹ òòṣà understand me tí wọ́n lọ bá bàbá ẹ̀ pé mú ọmọ ẹ síta ká pa understand me wọ́n ní mú ọmọ ẹ síta jẹ́ apá ọmọ ẹ nítorí pé ó lọ wọlé òòṣà bàbá ẹ̀ bá pé ẹ sọ pé ó lọ wọlé Ọlọ́run why are you fighting for God tó bá jẹ́ Ọlọ́run ni tó bá jẹ́ pé àáfàá Sùrájù ó lọ sí ọ̀nà ìṣìnà ẹ jẹ́ kó ṣe gbé tó bá dé wá sí ankọ́ni sá ankọ́ni Ọlọ́run máa bí wá. ankọ́ni ẹ máa dá ìbéèrè mi o pé ṣé Ọlọ́run máa bí wá. religious is it a secret cult. it's not a secret cult. that's all so ẹ má ẹgbẹ́sẹ́nu. you are an elderly man so if I'm talking ẹ jẹ́ kémi náà sọ. ẹ nà ẹ. so ohun tí mo sọ ni pé Mrs. Sodiq ẹ jọ. àáfàá Sùrájù ló kàn yín. àáfàá Sùrájù kọ́lọ́run Mrs. Sodiq amen. ẹ sàájú ẹ dúró mi sọ ní bí akẹ́kọ̀ọ́ láàrin ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ dúró báyìí ẹ bá gbé ṣe àkókò ń bẹ̀ nínú àwọn
amen. ẹ fi wọ́n lẹ̀ fẹ́. amen. ẹ sà ènìyàn kò lè gbèjà ọlọ́run gbogbo lè tó ṣe àwọn lè gbèjà ọlọ́run. but kí ni kọ́ni ìbéèrè tí mo fẹ́ bèrè ti dáhùn àti pé. ó sì kú ọmọ ẹ̀. ṣe rí gbígbó mo rò pé ó yẹ kí ènìyàn pọ̀ jù báyìí lọ lẹ́ni. ẹni kí ni ìdí. kò sáyè mi. ẹni kí ni ìdí. bíbélì wípé ó ní tóóró ni ọ̀nà náà tó lọ síbi ìyè díẹ̀ ni àwọn tó ń tọ́ gbòòrò ni ọ̀nà náà tó lọ síbi ìparun. so tí àfàsùlájì tó bá lọ síbi ìparun ẹ jẹ́ kọ́lọ́run kó ṣèdájọ́ ẹ. àwa gbọ́dọ̀ sọ̀rọ̀ sẹ́ẹ̀. ó dà bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀. àbọ̀lájú wálẹ̀. ṣùgbọ́n mo nǹkan tí mo máa sọ ní pé àtúnṣe ti wá. èyí kì í ṣe ọlọ́run. ẹ̀gbọ́n tí mo sọ. nítorí ohun tí mò ń gbọ́ ló yẹ kí n wá síbi lẹ́nu. tọ́lọ̀ ní ká sọ lásán yẹn. àbá ìmúbọ̀ àbá ìmúbọ̀ ohun tí mò ń gbọ́ ló yẹ kí n wá. àwọn bàbá sọ̀rọ̀ àpìjà. mò ń bọ̀ ohun tí mò ń gbọ́ ló yẹ kí n wá. kí lẹ gbọ́ tẹ fi wá. ohun tí mò ń gbọ́ ni pé wọ́n lọ máa mú àpáṣọ kó ya wèrè ni. ohun tí mò ń sọ wípé jọ̀ọ́ tó orí ọlọ́run èmi nífẹ̀ẹ́ mùsùlùmí. propaganda ló ń pa irọ́ lọ́pàá. èmi nífẹ̀ẹ́ mùsùlùmí. ẹ̀rọ̀sán. ẹ̀kọ́ kírun ni. torí èmi mi ò lè kírun. torí pé ọ̀nà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà yàtọ̀ sọ́nà mi oníkálukú ṣé ẹ rí nígbà tó bá yá oníkálukú yóò mọ ọ̀nà mi ò takò ẹni ẹ̀sìn tó bẹ́ẹ̀ ní. tó bá tún yá. bẹ́ẹ̀ ó máa tó yá náà. tó bá tún yá. ẹni sùn àbá àjálù ẹgbẹ́ ẹ̀dùn kí ni kọ́ni mò ń sọ ni pé tí àfa àsùnrájù tó bá jẹ́ pé ọ̀nà ìgbé ló lọ a ò ní ìdí gbogbo eléyìí. a ní ìdí ẹ̀ ẹ̀tọ́ wa ni. mò ń bọ̀ bàbá mi. a lè ti ṣe àti lọ. nítorí àfa àsùnrájù ó kéwú. ó dẹ̀ mọ̀ kéwú. ó mọ̀ kéwú kò mọ̀ tó bá sọ pé ojú ń fọ́ òun wá kúrò ní ọ̀nà òtítọ́ ó lọ sọ́nà ìparun. bàbá Gideon Joasi ó ní ṣèbí ọlọ́run ni ẹjọ́ ṣe kí ni ẹjọ́ gbèjà rẹ̀ tó ẹ fi ọlọ́run sílẹ̀ kọ́lọ́run kó gbèjà rẹ̀. bàbá mi mo láìkí iṣẹ́ ìránṣẹ́ yín ṣùgbọ́n ó ti máa ń balẹ̀ àwọn yín mo láìkí iṣẹ́ ìránṣẹ́ yín ọlọ́run yóò túbọ̀ ràn yín lọ́wọ́. ó gba àwọn mùsùlùmí àfàsùlájú náà ń bọ̀ hello. kini esi kó wọ́n ti kọ́ ló. ẹ̀wẹ̀ sunkún ẹ̀sìn blọọkì kìíní yìí. ẹgbẹ́sẹ̀. àfàsùlájú náà ó yẹ kí àwọn ènìyàn wá àtẹ̀yìn pé ok kí lóhun tó rí. wọ́n ti wá bá a. wọ́n ti wá bá a. dàgbà lẹ́ẹ̀mejì. ó yẹ ká mú wá síbi lónìí. sápẹ́lẹ̀. tó rí rògbòdìyàn tí wọ́n ń gbé sì dé pé wọ́n máa pa. mo fi ọlọ́run bẹ̀ yín ènìyàn wá ìlú muta hallelujah ìlú muta jẹ́ ìlú àlàáfíà. hallelujah bẹ́ẹ̀ni amen ìlú àlàáfíà ìlú muta jẹ́ ìlú àlàáfíà. bẹ́ẹ̀ni a kì í ṣe ìlú oníjàgídíjàgan. àwọn náà kì í jà. a dẹ̀ kí dájẹ́sì sílẹ̀. àwọn náà kì í dájẹ́sì sílẹ̀. sùlájú ló máa tó rí ọjà náà wò kéwú bá tó ẹ jẹ́ kí ọlọ́run kó ṣèdájú ẹ̀. aláwọ̀ ti fi ẹ má ṣèdájú ẹ̀ ẹ sọ lẹ́yìn báyìí tẹ́ ẹ kọ́ tẹ́ ẹ sọ pé gbogbo tẹ́ ẹ sọ. bọ́ọ̀lù ṣe condemn. mo bọ́ sọ pé kiri. ẹ jọ sólẹ̀tọ̀ ká ṣọ́ọ̀ṣì jọ Sunday sólẹ̀tọ̀ ká ṣọ́ọ̀ṣì jọ Sunday sólẹ̀tọ̀ ká ṣọ́ọ̀ṣì jọ Sunday. Baba, I'm not here to debate with you. mi ò condemn náà. èyí ẹ̀ ń ṣe yìí ó dàbẹ́ ni pé ọkọ̀ tó ti lọ tí ẹ̀ ń ṣẹ́wọ́ sí Olúwa yóò wà pẹ̀lú yín. ṣẹ́wọ́ sí ẹ bá fẹ́ ni Adébáyọ̀ ṣe o. ẹfẹ́ni Adébáyọ̀ ṣe o. ẹ jẹ́ adákẹ́ o ẹ fi wọ́n lẹ̀ ẹ lè jókòó ẹ lè dìde. kò sí bá a ṣe lè ṣe mo lè dúró mo lè jókòó. ẹ jókòó. ẹ má bínú tí n bá ní mo ń béèrè ìbéèrè. kí lorúkọ yín náà. mo kí orúkọ mi ní Ògèdèngbé Daniel. chọ́ọ̀chì ò lẹ́ ń lọ. chọ́ọ̀chì Òkè Múṣẹ́. ok kí ni ìbéèrè yín. so ẹ má bínú mo sọ lẹ́kọ̀ọ́ pé mi ò béèrè. ok kí ọ̀rọ̀ ìyànjú. torí pé ẹ bá fáwọn sísá mi jà. àwọn ìbéèrè kan wà tí. ok ok. àwọn ìbéèrè kan wà. yà. tí kò runi sókè. ok. tó tún lè fa ọ̀rọ̀ ká kọ́kọ́ ká fìyẹn lẹ̀ lọ́mí ò béèrè. kò lè fa ọ̀rọ̀ o. ṣùgbọ́n ohun tí mo kàn fẹ́ sọ ni pé mo ti ń gbọ́ tipẹ́tipẹ́ pé ẹ̀sìn Islam pé ẹ̀sìn àlàáfíà ni. bẹ́ẹ̀ni dàárọ̀ yìí náà ni. títí di ìsinsìnyí. bẹ́ẹ̀ni. so èmi ni mo ṣe jókòó yìí the best person tí mo ń ra ẹ̀wà àti búrẹ́dì jẹ lọ́wọ́ ẹ̀ mùsùlùmí ni. ẹnà mi náà lọ Christian náà. ẹ jọ ẹ má jẹ́ kí ó dé kòríta débi pé tá a bá wá tú káńsì kò ní sí ìbáṣepọ̀ mọ́ lẹ́rìí wa. ó máa wá. ohun tá a ti gbọ́ sẹ́yìn wá lè. ẹ kí la sọ tó lè. ó dáa. kí la sọ tó lè. ẹni pé kò dáa kán bá wa ṣe kò sí kankan kò sí kankan kò sí kankan ok. ẹ sọ pé mo ní kó má bàa Christian ṣe mi ò sọ bẹ́ẹ̀ o. mi ò sọ bẹ́ẹ̀. mo ti wà ń bí kí tó kúrò. ó sọ pé a lè fẹ́ra wa
Christian lè fẹ́ Muslim kí ni tí ò lè Christian láíláí ìbáṣepọ̀ ńgbà yẹn. ṣáà lè bá a ṣe pọ̀ ni wọ́n fẹ́ra wa ni. ohun tí mo tún fẹ́ sọ ni pé lẹ́yìn agboolé mi tó jẹ́ ilé mi rẹ́ǹtì ẹ nà ó mùsùlùmí àti kìrìsìtẹ́nì kún bẹ̀. wọ́n ń gbé bẹ̀ nà ó tó jẹ́jẹ́ pé ilé tèmi gan wà tí bẹ́ẹ̀. ọmọ wọ́n lè ṣe kí ni wọ́n lè ṣeré pa èmi kò rò pé ó ń ṣeré tó bá jẹ́ àwa ni tá a jẹ́ kìrìsìtẹ́nì ohun tá àwa bí wá ṣe lé ni pé a kàn fi ọ̀nà tiwa wọ́n àwọn ènìyàn kò ní sí kìrìsìtẹ́nì. mo rò pé wà mí lánàá nígbà tí evangelist wá bí tó wá ṣe wàásù bẹ́ẹ̀ ṣe kí ló sọ bẹ́ẹ̀ ṣe kí lẹ gbọ́ tó wí. I'm the moderator. ohun tí mo kàn fẹ́ sọ ohun tí mo fẹ́ sọ ni pé ní àwùjọ ìtẹ́ bá lọ tó sà ẹ̀ bá wa gbé àdúgbò yìí. àní kò lè sí wàhálà ẹjọ́ àṣẹ máa ṣe náà ẹjọ́ mò ń ta búlọ́ọ̀kù àjọwọ́ bọ́ọ̀sì kì í báyìí sọ́wọ́ kìrìsìtẹ́nì ní wọ́n pẹ̀lú mímọ́ àjọ ń ta ni ọ̀pọ̀lọpọ̀ ilé kìrìsìtẹ́nì ní mùsùlùmí wá ẹ mọ́ á mọ sọ má jẹ́ kí ìjà wà lẹ́ẹ̀rin wa kò lè síjà torí Jamiu kò ṣe sísá mi Mike Jamiu ẹjọ́. sísá mi praise the lord. ẹ jẹ́ adákẹ́ o sísá mi ti dé o kí ni orúkọ yín mà. Mrs. Akinrujom. Mrs. Akinrujom. church o lẹ́ ń lọ sí èsì àbí. Deeper Life. Deeper Life that's good. mo wà ní ìsọdá odò ẹ ń lọ́yẹn. gbọ́ wa fatafata. mo rò pé àwọn ṣẹlẹ̀ tó wà ń bẹ̀rẹ̀ náà ń ṣe. náà ń pariwo. mo gbà tó wá yá mo wá bẹ̀rẹ̀ sí ní gbọ́ oríṣiríṣi. mo á ní pé mo tẹ̀ fẹ́ débí kí n tẹ̀ wojú àfa ẹ yẹn. tó ń sọ̀rọ̀ àfa burúkú yìí. àfa burúkú kan sà. ok ẹ ṣeun jàre. ṣẹlẹ̀ mi tí mo jókòó yìí I was born from a Muslim family. bàbá tó bí mi. ẹ jẹ́ adákẹ́ o mo ń gbádùn yín jàre. bàbá tó bí mi Muslim ni. ok ìyá mi jẹ́ Kristẹni. ok ṣẹ́ni kọ́ ti ṣe àwọn fẹ́ láti lẹ̀ níta sọ nìyẹn. ọ̀rọ̀ ṣíra fẹ́ ẹ bá tí wọ́n ń lọ jàre. ẹ ṣe sùúrù. Mo ń mo gbádùn ti yín. rí onígbàgbọ́ tó di Muslim. mo ti rí ṣèbí kírísítẹ́nì tó di muslim. mo ti rí ọ̀tẹ̀ tún lòun. mo ti rí onígbàgbọ́ tó di Muslim. bẹ́ẹ̀ni mo dẹ̀ ti rí Muslim tó di onígbàgbọ́. láì mọ̀ kan ọ̀rọ̀ àìmọ̀kan kọ́. màá ṣàlàyé ẹ̀. nítorí pé nǹkan tí mo fẹ́ sọ ni wípé Ọlọ́run gbọ́n ju àwa ẹ̀dá lọ. dáadáa dandan kò sí nìyẹn. gbogbo òye àti ìmọ̀ tó hùn kí a ní láyé a ò lè gbọ́n tó Ọlọ́run. dandan nìyẹn àlègbọ́n tó lọ́hùn. ní iṣẹ́ àwọn àpòstò ok gbogbo wa àti mùsùlùmí àti kírísítẹ́nì mo gbàgbọ́ yìí pé ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo ó máa ní òye ó máa ka Quran bẹ́ẹ̀ ló dẹ̀ máa ka bíbélì tó bá lóye. tó bá jẹ́ mùsùlùmí tó olóye lóye. bẹ́ẹ̀ ni ẹni tó bá dẹ̀ jẹ́ kírísítẹ́nì olóye olóye àmọ́ 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 kùránì. ó lè má mọ Kùránì tó bó ṣe mú ó lè tó yorùbá wà. kò lọ kí lọ yorùbá tiẹ̀ yorùbá yorùbá ló máa kà yorùbá ló máa kà. ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ ni pé ìtàn arákùnrin kan wà ń bẹ̀ ok tó jẹ́ Sọ́ọ̀lù ni ok ó jẹ́ aṣòdì sí àwọn kìrìsìtẹ́nì ẹ ṣeun ṣùgbọ́n nígbà tí ó tó àkókò tí Ọlọ́run fẹ́ gbà á bó ṣe ní ìmọ̀ tó ẹ ṣe máa. Ọlọ́run kọ sí mo gbọ́ nígbà tí ẹnìkan sọ wípé Ọlọ́run máa ń kọ sí òun ó máa ń farahàn òun Bẹ́ẹ̀ni. ó lè wà ní pupa lẹ́nìkan ní dúdú Bẹ́ẹ̀ni. mo fẹ́ kí a mọ̀ wípé ọ̀nà kọ̀nà ni Ọlọ́run lè gbà yọ sí ẹ̀dá ènìyàn ìdí mo fẹ́ kẹ́ farabalẹ̀ sí. ọ̀rọ̀ Sọ́ọ̀lù tẹ́ mú àyẹ̀ ni o. mo ṣì máa padà sórí. àpàràbọ̀ mẹ́ o. mo ń try láti sọ wípé ọ̀nà kọ̀nà ẹ jẹ́ adákẹ́ lẹ́yìn yẹn now. ni Ọlọ́run lè gbà yọ sí ènìyàn. ok nítorí pé tí Ọlọ́run bá fẹ́ yọ sí ènìyàn ok kò sẹ́ni tó lè rí ìdúró Ọlọ́run. bẹ́ẹ̀ ni Bíbélì sọ fún wa pé Mósè tí ó kàn rí fìrí ìkọjá rẹ̀ gan Ọlọ́run gbà á láàyè ni kò Bíbélì sọ fún wa pé kò sẹ́ni tó lè rí ìdúró Ọlọ́run tí ó yí wà ní ààyè. irọ́ o wọ́n rí Mósè rọ́lọ́run o. kò rí Ọlọ́run gangan. ó rí gógó. èmi á sọ fún yín pé kò rí gangan. èmi á sọ fún yín pé ó rí gógó. fìrí Ọlọ́run. àló rí gógó. ni Mósè rí. ó yẹ mẹ́rin tí wá. Bíbélì sọ fún wa wípé kò sí ẹni tó lè rí Ọlọ́run. Bíbélì sọ fún wa pé wọ́n rí Ọlọ́run Mósè rí Ọlọ́run. fìrí Ọlọ́run. ó yẹ ká tí kébì ká tèmi fún yín. ẹ kó lè clear. ẹ̀yin ní kò sẹ́ tó lè rí Ọlọ́run èmi ní Mósè dẹ̀ rí Ọlọ́run. Praise the Lord. ó yá ẹ jẹ́ adákẹ́ o. gbọ́dọ̀ fẹ́ lò madam wọn ò lè lọ́lọ́wọ́ àbí. sá ẹ ṣe Exodus 33.
Exodus 33 verse 20 and 21 ibi tẹ́fẹ́ lórí yẹn. Exodus náà mò ń ṣe. 33 verse 20 and 21 wọn kò lè rí ọlọ́run ẹ̀rí pọ́n lè rí ọlọ́run lẹ́nu. mo mọ ìyẹn ọlọ́gángan. Bíbélì mi sọ wípé. ẹ máa gbọ́ ẹ máa akẹ́kọ̀ọ́ ni má pariwo. Àkà ní èdè Yorùbá. èdè Yorùbá náà la gbọ́. 20 ó ní ó sì wí pé ìwọ kò lè rí ojú mi. bẹ́ẹ̀ ni torí kò sí ènìyàn tí mi ti sì yé. Àzálì nǹkan tí mo sọ pé fìrífìrí Ọlọ́run. fìrífìrí wọn lórí. ẹni sùúrù ajá nǹkan tán. ó kẹ́ ká tán. Ó ní òun sì wí pé ìwọ kò lè rí ojú mi nítorí kò sí ènìyàn kan tí rí mi. tí sì yé. tí sì yé. Ọlọ́run sọ wípé kò sí ènìyàn kan tí rí mi tí sì yé. ìmí àṣọ yín pé wọ́n ẹni sùúrù ajá. ok. ẹjọ́ mo kàn fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ díẹ̀ mo farabalẹ̀. níwọ̀nba ibi tí ọgbọ́n orí mi sì mọ́ ó ní pé ìwọ ó sì wí pé ìwọ kò lè rí ojú mi nítorí kò sí ẹnìkan tí rí mi tí sì yé. Olúwa sì wí pé wò ó ibì kan wà lẹ́bàá ọ̀dọ̀ mi ìwọ ó sì dúró lórí àpáta yóò sì ṣe nígbà tí ògo mi bá ń ré kọjá lọ. ṣé ẹ̀ ń gẹ́tì mi bẹ́ẹ̀ nígbà tí ògo mi bá ń ré kọjá lọ. èmi yóò fi ọ sínú. bó ṣe ń ka verse 21. ẹ tẹ̀síwájú. Olúwa sì wí pé ìwọ wo ibì kan wà lẹ́bàá ọ̀dọ̀ mi ìwọ ó dúró lórí àpáta ìwọ yóò ṣe nígbà tí ògo mi bá ń ré kọjá lọ èmi yóò fi ọ sínú pàlàpàlà àpáta èmi yóò sì fi ọwọ́ mi bò ọ́ títí èmi yóò fi ré kọjá lọ. now ẹ jẹ́ ká dúró níbi tí ọgbọ́n ẹ má bínú. èmi ìkẹ́kẹ́ lọ ní o irọ́ ẹ gbọ́dọ̀ jẹ́ kí n fèsì o torí wọ́n rí ọlọ́run. Olúwa ń kọjá lọ. ok bọ́ ó ní Mósè ò Mósè rí. kò lè rí ojú òun. ẹ ṣeun. níbi tí Mósè wà gan Ọlọ́run bí ó ti tóbi nínú ọlá àti bó ṣe fọwọ́ bò mọ́nú àpáta. ó fi ọwọ́ bò ó Mósè rí fìrìfìrí Ọlọ́run kò rí Ọlọ́run. èmi sọ pé Mósè rí Ọlọ́run. ọ̀nà òsà. ẹ bá mi ṣe exo tẹ̀wá ẹ ká verse 11 33 verse 11 ẹ ń gbàjọba fúnra yín ní kí ló dé. Olúwa sì bá Mósè sọ. ẹ máa gbọ́ o 33 verse 11 sọ wípé. Olúwa sì bá Mósè sọ̀rọ̀ ní ojúkojú. ó yá tẹ̀síwájú tí parí ẹ̀. màá ṣàlàyé ojúkojú yẹn fún mi. ẹ tí parí ẹ̀. Olúwa bá Mósè sọ̀rọ̀ ní ojúkojú gẹ́gẹ́ bí. ẹni sùúrù Olúwa sì bá Mósè sọ̀rọ̀ ní ojúkojú gẹ́gẹ́ bí ènìyàn tí ń bá ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀. òun sì ń padà lọ sí ibùdó ṣùgbọ́n Joshua ìránṣẹ́ rẹ̀. ìyẹn ti kọjá. ọmọ báwo lọ̀rẹ́ ṣe ń bọ̀ rẹ̀ sọ̀rọ̀ lójúkojú. dádì má bínú sà. now. gẹ́gẹ́ bí òye onígbàgbọ́. ok. wípé Olúwa bá Mósè sọ̀rọ̀ ní ojúkojú bí ọ̀rẹ́ ṣe ń bọ̀ rẹ̀ kì í ṣe sọ̀rọ̀. wípé Olúwa dúró Mósè dúró. báwo lọ̀rẹ́ ṣe ń bọ̀ rẹ̀ sọ̀rọ̀. nínú Bíbélì a kà á bí ó ṣe bá Ábúráhámù sọ̀rọ̀. báwo lọ̀rẹ́ ṣe ń bọ̀ rẹ̀ sọ̀rọ̀. ẹ máa gbọ́ àwọn tí ó bẹ̀rù Olúwa àti àwọn tó ní ìmísí Ọlọ́run Olúwa máa ń pè wọ́n ní ọ̀rẹ́ rẹ̀. ok. ó máa ń pè wọ́n ní ìránṣẹ́ rẹ̀. ok. Bíbélì fi yé wa láti Genesis wípé Ọlọ́run máa ń bá wọn sọ̀rọ̀. ok. Ọlọ́run máa wá á bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n kì í ṣe wípé Ọlọ́run máa dúró báyìí ènìyàn máa dúró. báwo lọ̀rẹ́ ṣe ń bá ọ̀rẹ́ sọ̀rọ̀. ó ní mò ń ṣàlàyé. ok. ó ní mò ń ṣàlàyé. ok. ó ní mo ṣe sọ lákọ̀ọ́kọ́ wípé kò sí bí ẹ̀dá kan ṣe lè ní òye tó ìbáà jẹ́ mùsùlùmí èmi ò ìbáà jẹ́ kristẹni ó lè gbọ́n bí Ọlọ́run. báwo ni ọ̀rẹ́ ṣe ń bá ọ̀rẹ́ sọ̀rọ̀. èmi wá sọ fún yín wípé láti àtètèkọ́ṣe bí ó ti bá Ábúráhámù sọ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n wọn ò rí ojú rẹ̀ ó bá wọn sọ̀rọ̀ ní ojúkojú pé ó pè wọ́n ó bá wọn sọ̀rọ̀ wọ́n gbọ́ ohùn rẹ̀. ṣé ẹ̀wọ̀n rojú ẹ̀ àlọ́ bíbí sọ pé ó bá a sọ̀rọ̀ ní ojúkojú. ojúkojú tí bíbélì. bí ọ̀rẹ́ ṣe ń bọ̀ rẹ̀ sọ̀rọ̀. ohun tí bíbélì tó túmọ̀ sí níbẹ̀ yẹn ni wípé ṣèbí Mósè yìí kan náà lọ́lọ́run fẹ́ rí Ọlọ́run. ó padà rí Ọlọ́run tún ṣe lálejò. ẹ ní sùúrù
ṣé àmì pé verse 11 ó ṣíwájú verse 33. okay. chapter verse 11 ó ṣíwájú verse 33. ẹ ṣeun. nígbà tí ìrìn àjò yẹn tí bóyá ẹ jẹ́ kí n ṣàlàyé ẹni sùúrù sí ẹni sùúrù ẹ jẹ́ n ṣàlàyé ẹnìkan kan nígbà tí ènìyàn ó máa ń ṣẹlẹ̀ náà tí àwọn èèyàn máa kàn fi ṣàkàwé tá a máa ń rí wo tí ènìyàn bá ń báyàn sọ̀rọ̀ tí ẹ dẹ̀ rí ẹni yẹn tí ìrìn àjò bá dé ibì kan ó ṣeé ṣe kẹ́ ẹ sọ fún ẹnìyàn bí ọ̀rẹ́ àtọ̀rẹ́ tó ń rí mo fẹ́ rí ẹ gan gbọ́ tó tẹ̀ bá mi sọ̀rọ̀ yìí mo fẹ́ rí ẹ lójúkojú ohun tí ó ṣẹlẹ̀ gan nìyẹn lọ́dọ̀ Mósè àtọ́lọ́hún ní chapter verse 11 yẹn ó ṣe wípé Mósè fi ojú ara rẹ̀ rí Ọlọ́run. báwo lọ̀rẹ́ ṣe ń bọ̀ lẹ́sọ̀rọ̀ ní bèrè. ẹ wò ẹ jẹ́ kí n tún ṣàpẹẹrẹ. ẹ jẹ́ àkó mi ẹ jẹ́ mú mi wá sẹ́ ẹ bá mi ṣe Genesis chapter 32 verse 30 kẹtù mú mẹ́kẹ́ ṣàlàyé èpò tó tún kẹ́yọ kan tó Mósè lọ kí Ọlọ́run ẹ̀ ṣe lálejò ẹ mọ̀mọ́ bọ̀ tọ́jọ́ mú nǹkan. Genesis 32 verse 30 wọn ọ̀rọ̀ náà ẹ jájọ o ẹ máa tún gbọ́ o. verse 30. bẹ́ẹ̀ni 32 30. Jákọ́bù sì sọ orúkọ ibẹ̀ náà ní. Peniali. nítorí. òun ní nítorí rí Ọlọ́run ní ojúkojú ó sì dá ẹ̀mí mi sí. ọ̀ya ta lórí. ẹ jọ̀ọ́ sà ǹjẹ́ ẹ ka ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ ṣé mo pẹ́ kan píkì fásì yẹn ni. ẹ jẹ́ ká sún sí òkè díẹ̀. ẹ sún sókè ẹ̀ka 24 láti 24 ló ti bẹ̀rẹ̀. ẹ já sún sókè díẹ̀. 24 nìkan ti gbé 24 ní sórí yẹn ti bẹ̀rẹ̀. Jákọ́bù sì lọ ní ọ̀nà rẹ̀ àwọn áńgẹ́lì Ọlọ́run sì pàdé rẹ̀. nígbà tí Jákọ́bù sì rí wọn òun ní ogun Ọlọ́run ní èyí mo gbé láti verse 1. ok. òun sì wí pé ogun Ọlọ́run ní èyí. òun sì sọ orúkọ bẹ̀ náà ní. ẹ jẹ́ adákẹ́. Mahanamu. Jákọ́bù sì ránṣẹ́ síwájú sí Sọ́ọ̀lù náà mo fẹ́ explain kìíní kan bẹ̀ yẹn sà. ẹ máa ká lọ ọmọ yẹn jì gan. ẹ kàn píkì verse kan ni. ẹ má wọlé yẹn máa ká lọ. ní verse 1 yẹn Ọlọ́run sọ wípé Jákọ́bù ń lọ ó pàdé àwọn áńgẹ́lì Ọlọ́run. ok. ṣe rí. Ọlọ́run sọ pé. ẹni sùúrù sà ṣe rí láti ní àti àtètèkọ́ ṣe. àwọn baba ńlá baba wa yẹn tí wọ́n bá rí áńgẹ́lì Ọlọ́run. torí pé wọ́n dá mọ̀. wọ́n máa ń bọ̀wọ̀ kì í ṣe pé wọ́n dá mọ̀ wọ́n máa ń bọ̀wọ̀ fún áńgẹ́lì Ọlọ́run nítorí pé wọ́n mọ̀ ìpè Ọlọ́run ló rán wọn níṣẹ́. ok. nígbà tí Ọlọ́run fẹ́ pa Sódómù àti Gòmárà run Ọlọ́run ò sọ̀kalẹ̀ fún ara rẹ̀ o àwọn áńgẹ́lì ni wọ́n rí áńgẹ́lì tí wọ́n rí nígbà tí Ábúráhámù rí wọn ó dìde níbi tó wà ó súnmọ́ wọn forí balẹ̀ fún wọn tí wọ́n bá rí àwọn áńgẹ́lì tàbí tí Ọlọ́run bá wọn sọ̀rọ̀ lójú ran àwọn òun máa sọ pé àwọn rí Ọlọ́run. ajẹ́ ìní orí Exodus 24 verse 9 ẹlẹ́gbẹ́ láti verse 1 ẹlẹ́gbẹ́ láti verse 1 Exodus 24 ẹlẹ́gbẹ́ láti verse 1 Exodus 20 ẹlẹ́gbẹ́ láti verse 1 áńgẹ́lì lórí kò rọ́lọ́ ẹ̀rọ áńgẹ́lì lórí Mósè òun rí Ọlọ́run kò rá áńgẹ́lì. Mósè ò rí Ọlọ́run ẹja àjọkà ó yẹ ká ó yá 24 ẹgbẹ́ láti verse 1 Exodus 9 10 11 mo nídìí pọ̀kẹ́lẹ̀ kó lè yọ ẹgbẹ́ láti verse 1 ẹjẹ́ adákẹ́ jọ ẹ máa gbọ́ o. ó sì wí fún Mósè pé gòkè tọ̀ Olúwa lọ ìwọ àti Érónì Nádàbù àti Ábíhù àti 70 nínú àwọn àgbà Ísírẹ́lì kí ẹ̀yin kí ó sì máa sìn ín ní òkèèrè. ẹ máa gbọ́ o. wàásù ni Mósè nìkan ṣoṣo ni yóò sì sún mọ́ Olúwa ṣùgbọ́n àwọn wọ̀nyí kò gbọ́dọ̀ sún mọ́ tòsí bẹ́ẹ̀ ni àwọn ènìyàn kò gbọ́dọ̀ bá a gòkè lọ. Mósè sì wá ó sì sọ gbogbo ọ̀rọ̀ Olúwa àti gbogbo ìdájọ́ fún àwọn ènìyàn gbogbo ènìyàn sì fi ohùn kan dáhùn pé gbogbo ọ̀rọ̀ tí Olúwa wí ni àwa ó ṣe. Mósè sì kọ̀wé gbogbo ọ̀rọ̀ Olúwa ó sì dìde ní kùtùkùtù òwúrọ̀ ó sì tẹ́ pẹpẹ kan nísàlẹ̀ òkè náà
ọ̀wọ́n méjìlá gẹ́gẹ́ bí ẹ̀yà Ísírẹ́lì méjìlá. Ó sì rán àwọn ọ̀dọ́mọkùnrin nínú àwọn ọmọ Ísírẹ́lì, wọ́n sì rú ẹbọ sísun, wọ́n sì fi àkámàlù eérú ẹbọ àlàáfíà sí Olúwa. Verse 6. Mósè sì mú àbọ̀ ẹ̀jẹ̀ náà, ó sì fi àbọ̀ ẹ̀jẹ̀ náà, ó sì fi sínú àwọ̀kòtò àti àbọ̀ ẹ̀jẹ̀ náà, ó sì wọ́n ra pẹpẹ náà. Ó sì mú ìwé májẹ̀mú nì, ó sì kà á lí etí àwọn ènìyàn. Wọ́n sì wí pé gbogbo èyí tí Olúwa wí ni àwa ó ṣe, àwa ó sì gbọ́ràn. Mósè sì mú ẹ̀jẹ̀ náà, ó sì wọ́n sára àwọn ènìyàn, ó sì wí pé kíyèsí ẹ̀jẹ̀ májẹ̀mú tí Olúwa bá yín dá nípasẹ̀ ọ̀rọ̀ gbogbo wọn ni. Verse 9. Nígbà náà ni Mósè àti Árónì, Nádàbù àti Ábíhù àti 70 nínú àwọn àgbà Ísírẹ́lì gòkè lọ, wọ́n sì rí Ọlọ́run Ísírẹ́lì. tanọ́rìmà. praise the Lord. ẹ tẹ̀síwájú o. ẹ má ti praise the Lord. ẹ má ti praise the Lord. ẹ yẹ kó yanjú ẹ má kà lọ ná. 11 náà ṣì lọ nù 11 náà ṣì lọ. protocol 11 náà ṣì lọ protocol 11 náà ṣì lọ protocol. irọ́ ẹ fi wọ́n lẹ̀ protocol. ẹ má kà lọ. Mo fẹ́ dáhùn bẹ́ẹ̀. ẹ inú ẹ kàdé 11 náà kẹ́ tó dáhùn ẹ kàdé 11 náà. Wọ́n sì rí Ọlọ́run Ísírẹ́lì bí iṣẹ́ òkúta sáfẹ́rì wà ní abẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì dàbí òòrùn. ìrísí òòrùn ní ìmọ́tótó rẹ̀ kò sí náwó rẹ̀. 11 kò sí náwó rẹ̀. kò sí ná ọwọ́ rẹ̀ lé àwọn ọlọ́lá ọmọ Ísírẹ́lì. Wọ́n sì rí Ọlọ́run, wọ́n sì jẹ, wọ́n sì mu. Mo fẹ́ dáhùn yẹn. Mo sọ fún yín lẹ́ẹ̀kan, mo ní kò sí ẹni tó lè rí Ọlọ́run tó máa yè. eléyìí gan. ẹni sùúrù sá o, fìrífìrí Ọlọ́run òun ni wọ́n rí. ẹ jọ ẹ jẹ́ kí n explain. No, kẹ́ tó lọ ẹ jẹ́ kí n explain. ẹ má tiẹ̀ ẹ jẹ́ sáré sọ̀rọ̀ kan ni. ẹ jẹ́ n explain. ọ̀rọ̀ kan ẹ tó explain ọ̀rọ̀ kan sẹ́. ẹgbẹ́ ilẹ̀ ń bí mi ní alọ́rọ̀ kan ẹni sùúrù sá. ẹ má explain ẹ̀ pọ̀ ni o. ẹ máa sọ̀rọ̀ ẹni sùúrù sá, ẹ jọ ẹ má kò ní yé yín tẹ́ bá explain o. ẹ má bínú sá. mo ń gbọ́ yín. mo sọ lẹ́ẹ̀kan. pé fìrífìrí náà rí. nítorí pé kò sí ẹni tó lè ṣe àkàwé Ọlọ́run bó ti rí gan. bọ́ kẹsẹ̀ sórí chair. ẹni sùúrù. ok. kò sí àmọ́ wípé àwọn eléré ayé yìí gan tí wọ́n bá fẹ́ ṣe àkàwé wípé bóyá wọ́n rí áńgẹ́lì, ó ní bí wọ́n ṣe máa ń ṣe àkàwé áńgẹ́lì. ṣóyè yín sà. ok. ó ní bí wọ́n ṣe ń ṣe àkàwé áńgẹ́lì. ok. ó ní bí wọ́n ṣe ń ṣe àkàwé àwọn ènìyàn mímọ́. ok. Jésù tí à ń sọ̀rọ̀ ń pa yìí, ó ní bí wọ́n ṣe ń ṣe àkàwé ẹ̀. ok. Muhammad ó ní òjíṣẹ́ Ọlọ́run ó ní bí wọ́n ṣe ń ṣe àkàwé ẹ̀sà. ok. ṣùgbọ́n tí ì bá ṣe àwọn nǹkan tí Bíbélì fi yé wa nípa Ọlọ́run, kò sí ẹ̀dá náà tó lè ṣe àkàkàwé Ọlọ́run tán. kò sí ẹ̀dá tó lè sọ wípé bí Ọlọ́run ṣe rí nìyí. èmi ò kú sọ bẹ́ẹ̀. ohun tí mo ṣe sọ wípé kò sí ẹni tó rí Ọlọ́run lójúkojú bá. àní Bible sọ pé kò sì rí Ọlọ́run. ẹni sùúrù bí mo ṣe rí yín lè ní sà. mo bá pàdé yín lọ́nà mo lè ṣe àkàwé yín sà. dáadáa. mo ní àfáà yẹn tí mo rí. ẹ ṣeun. wọ́n pupa. mo ṣe ṣàkàwé ọlọ́gbà tó gbà tó rí. wọ́n pupa wọ́n tó báyìí wọ́n ṣe báyìí. ṣùgbọ́n mo fẹ́ bi yín ní question ìsà. ok. ìjẹ́ nínú gbogbo bóyá mùsùlùmí ni tàbí kìrìsìtẹ́nì ta ni ẹni tó ti rí Ọlọ́run yẹn tó wọ́n lè ṣe àkàwé. Mósè ò kọ sínú ìwé mímọ́ wípé bí Ọlọ́run ó ṣe rí nìyí. ó ló kẹsẹ̀ sórí òkúta sáfẹ́rì tó ń gbatẹ́gùn ibo lẹ kà yẹn. ok ṣé Ọlọ́run rí ojú rẹ̀. ẹ jẹ́ ká. wọ́n sì rí Ọlọ́run wọ́n sì jẹ wọ́n sì mú pọ̀ pẹ̀lú rẹ̀. ṣé àmọ́ ẹni pé ẹjọ́ bọ́lá kọ́kọ́ kà lákọ̀ọ́kọ́. èwo nìyẹn. Genesis lákọ̀ọ́kọ́. 32 verse 30. ó ní mo rí Ọlọ́run lójúkojú mi ò dé kú. ibi tó ti rí Ọlọ́run yẹn kò ń ṣe wípé nǹkan tí ó yí àwa kìrìsìtẹ́nì. áńgẹ́lì lórí nísúrò yẹn. ẹni sùúrù ṣé àmọ́ ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe wà yín sìn. ó ní àwọn nǹkan kan tí ẹ máa túmọ̀ nínú Quran fún àwọn ọmọlẹ́yìn yín.
ẹ̀yin ẹ tú. òun náà ni mò ń ṣàlàyé gẹ́gẹ́ bí òye àwa kìrìsìtẹ́nì mò ń ṣe wípé Mósè ó rí ojú Ọlọ́run bí mo ti àní wọ́n jọ jẹun pọ̀ wọ́n jọ jẹun pọ̀. irú oúnjẹ wo lọ́lọ́run jẹ sá. ìyẹn ni òye mi o wọ́n sì mú pọ̀ pẹ̀lú rẹ̀ wọ́n jọ jẹun ní. mo fẹ́ béèrè ìbéèrè kan kí n tó máa lọ sí mo fẹ́ béèrè ǹjẹ́ ẹ ní ìgbàgbọ́ wípé ìwé yìí tó jẹ́ bíbélì mímọ́ yìí kì í ṣe ènìyàn ló kọ Ọlọ́run ìwé Ọlọ́run ni. ènìyàn ló kọ ẹni sùúrù pẹ̀lú ẹ̀rí ẹni sùúrù ènìyàn ló kọ kò ṣe ìwé Ọlọ́run. ẹni sùúrù bí Kùránì ṣe rí. ìwé Ọlọ́run nìyẹn. Ọlọ́run ló kọ Kùránì. Ọlọ́run ló sọ kalẹ̀ kan tó kọ èèyàn ló kọ bí wọn sọ kalẹ̀ rárá. ẹ̀rí wa ẹ mẹ́rin wa ẹni sùúrù ẹ jẹ́ mẹ́rin kan wa náà. ẹni sùúrù òfin ok. ẹ bá mi síwèé Lúùkù orí kìíní kí yẹn ṣàlàyé ẹnu ẹ̀ náà. Lúùkù èmi fẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti Genesis. ẹ farabalẹ̀ sẹ́ẹ̀. ibi tí Mósè ti gba ìwé yìí mo fẹ́ ká bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ o. ok ẹ jẹ́ àgbà sí Genesis chapter 1 láti verse 1. torí ẹni kì í ṣe ènìyàn ló kọ o. alẹ́ èèyàn ló kọ kódà àmẹ́ tó kọ ọyà ẹ máa gbọ́ ẹ máa gbọ́. ní àtètèkọ́ṣe ni Ọlọ́run wà ní àtètèkọ́ṣe Ọlọ́run dá àwọn àtàyè. ta ló ń sọ̀rọ̀ yẹn ṣé ta ló ṣojú ẹ̀. ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ẹni wọ́n sọ Quran kalẹ̀ mo fẹ́ béèrè lọ́wọ́ yín gbogbo n tó wà nínú Quran yẹn. ọ̀rọ̀ náà ni gbogbo ẹni sùúrù o ìtàn ìgbésí ayé ànábì ẹjọ́ ìyẹn wà nù àdìsí. ẹni sùúrù ìtàn ìgbésí ayé àwọn ànábì. ìyẹn wà nù Kùránì. ìyẹn wà nù Kùránì ẹjọ́ Ọlọ́run náà sọ yẹn náà ìtàn wọn náà Ọlọ́run ló sọ. Ọlọ́run sọ fún ẹnjẹ Gabriel kó wá sọ fún Muhammadu òun wá ń sọ jáde òun wá ń kọ́ ọ lẹ̀. ẹjọ́ sà àwọn ẹ má bínú àwọn Yorùbá máa ń sọ kan wọ́n ní níjẹ́ tí fún yín lẹ́bùn máa kó fáwọn náà ẹ ṣe oúnjẹ rí. mo fẹ́ béèrè ni ìtàn àwọn ànábì. bẹ́ẹ̀ni. ẹni wípé Ọlọ́run ló sọ kalẹ̀. bẹ́ẹ̀ni. ìtàn ayé fún Muhammadu bẹ́ẹ̀ni wọ́n wá ń kọ́ ọ lẹ̀. nígbà tí wọ́n gbé ayé wọn yẹn kò sí ẹ̀rí kankan nípa ìtàn ayé wọn. ẹ̀rí wà tọ́lọ̀ ń sọ fànàbì ni ṣé láwọn ẹ̀rí yẹn wọ́n ti distort ẹ̀. ẹjọ́ ìgbà tí Ọlọ́run sọ fún ànábì yẹn Ọlọ́run sọ kalẹ̀ báyìí. Ọlọ́run ò sọ kalẹ̀ ó wá ń jẹ Gabriel sí i ó wá ń sọ fún àwọn disciples wa ń kọ́ ọ lẹ̀. good ẹ̀jẹ̀ Gabriel tí Ọlọ́run rán yẹn ṣé ó túmọ̀ sí wípé àwọn ànábì wa wọ́n rí Ọlọ́run. wọn ò rọ́lọ́run sẹ́ ẹ̀ Mósè nìkan rọ́lọ́run Bíbélì. ẹ jẹ́ kí n sọ fún mi fi sà. Báíbù ló sọ yẹn. ní ohun tí a gbàgbọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́ ni wípé Ọlọ́run kò sọ̀kalẹ̀ báyìí kí ẹnikẹ́ni rí. àní Mósè rí wọ́n gòkè lọ bá mi. Mósè rí orí fìrìfìrì rẹ̀ ni. ṣé bí ẹyin náà kà á ẹjọ́ tó máa ń lájọ jẹun pọ̀ báwo la ṣe máa lọ jẹun pọ̀. Ọlọ́run ò bá ẹnikẹ́ni jẹun. Ọlọ́run kì í jẹ ẹ̀bà. ó bá Mósè jẹun. Ọlọ́run kì í jẹ gúgúrú. Ọlọ́run kì í jẹun kóhun. Good news Bible. ẹ̀rí kan jọ jẹun Praise the pọ̀. Lord. Then another question tí mo tún fẹ́ béèrè. wọ́n jọ jẹun pọ̀ o wọ́n jọ jẹun pọ̀ good news era. Another question tí mo fẹ́ béèrè. gbádùn yín o. bẹ́ẹ̀ ẹ jẹ́ kó jẹun pọ̀ náà. kí ló dé. Praise the Lord. question ni mo ń gbọ́ yín o. Another question tí mo fẹ́ béèrè sà. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ni. ẹni pé onígbàgbọ́ bẹ́ẹ̀ni kò lè fẹ́ mùsùlùmí. láéláé wọ ni. bẹ́ẹ̀ni mùsùlùmí kò lè fẹ́ onígbàgbọ́. kò lè fẹ́ onígbàgbọ́. bẹ́ẹ̀ni kò lè fẹ́ ṣé ẹ mọ̀ ibi tí muslim gan tẹ̀ ti ṣẹ̀ wá gan pamọ́. mi mọ̀ bóló ti ṣẹ̀ wá tẹ́yìn bá mọ̀. ṣé ẹ mọ̀ wípé àti kìrìsìtẹ́nì ibi tí kìrìsìtẹ́nì ti ṣẹ̀ wá. róòmù nìyẹn. ẹ̀yin wo ìgbà láíláí ọ̀tọ̀ ìgbà tí Jésù wá sáyé là ń ka ti Róòmù. ẹ jẹ́ ká padà sí Genesis. ṣé Jésù ó gbọ́ Kristi rí. ẹ jẹ́ ká padà sí Genesis. kí ló wà Genesis. nígbà tí Ọlọ́run sọ fún Abraham pé kó kúrò ní ilé bàbá rẹ̀. chapter 12 láti verse 1. ó tẹ̀síwájú. gbogbo alamọ̀ tán Sarah. a dẹ̀ mọ̀ pé kò bímọ. ẹ máa gbọ́ sórí yẹn. a dẹ̀ mọ̀ pé ó ní ọmọ ọ̀dọ̀. bẹ́ẹ̀ni. èyí tá à ń pè ní Agai. Agari yẹn. Agai dẹ̀ bí ọmọkùnrin. bẹ́ẹ̀ni. a pè ní Ishmael. bẹ́ẹ̀ni. ẹ jọ̀ọ́ ibi tí
ìran muslim tó ti ṣẹ̀ wá nìyẹn. irọ́ nìyẹn mà ẹran tó yẹ jẹ́ rọ́. ẹni sùúrù ajá kí n kà fún yín o. ìran lárúbáwá ló ṣẹ̀ láti bẹ̀. ẹni sùúrù o ẹni sùúrù. ẹ jẹ́ kí n gẹ́gẹ́ bí bíbélì mi ṣe sọ. ok ẹ jẹ́ kí mi kà fún yín. ok ìran muslim láti ìran kédárì ok ìran muslim ẹja wọn máa kọ muslim síbẹ̀ ẹ fix iná o ọdún àníkẹ́ máa lọ ná tọ́lọ́nà yẹn jì kọjá tí wọ́n lè rìn lóru. lẹ́yìn nǹkan wọ̀nyí. bóyá ń kà yín ná. chapter 15 of Genesis. ok. lẹ́yìn nǹkan wọ̀nyí ọlọ́run olúwa tọ̀ ábúráhámù wá ní ojúran wípé má bẹ̀rù ábúráhámù èmi ni asà rẹ èrè ńlá rẹ gidigidi. ábúráhámù sì wí pé olúwa ọlọ́run ìwọ yóò fi fún mi. ok. èmi sáà lọ láì rí. ẹ ti pọ̀jù mẹ́rin bọ́ láì lọ́mọ. là olúwa ó sọ fún olúwa pé òun ò ní ọmọ. ẹ gbé sọ́nà ní dáadáa. mo fẹ́ kí n fast forward ẹ̀. ok. òun sì wí fún ábúráhámù pé mọ̀ ní tòótọ́ pé irú ọmọ rẹ yóò sì ṣe no ẹ jẹ́ kí n ka from verse 4 ó sì wò ó bọ́lá fẹ́ ló ń bẹ̀ ẹni ṣé ló ti fẹ́ Ágárì. bẹ́ẹ̀ni Genesis 16 nìyẹn láti verse 1 16 verse 1 ni. Sárà aya ábúráhámù kò sì bímọ 16 ni. ṣùgbọ́n òun lé ọmọ. ẹgbẹ́ sọ́lẹ̀ ń dáadáa mi ò gbọ́n tán wí. ṣùgbọ́n òun lé ọmọ ọ̀dọ̀ kan ará Íjíbítì. bẹ́ẹ̀ni. orúkọ ẹni tí jẹ́ Ágárì. bẹ́ẹ̀ni. Sárà sì wí fún ábúráhámù pé. bẹ́ẹ̀ni. kíyèsí náà. olúwa dá mi dúró láti bímọ. bẹ́ẹ̀ni. èmi bẹ̀ ọ́ wọlé tọ̀ ọmọbìnrin ọ̀dọ̀ mi. bẹ́ẹ̀ni. ó lè ṣe pé bóyá èmi á ti pa ẹ̀rẹ̀ ní ọmọ. Abraham sì gbà Sárà bọ̀. mo wá fẹ́ ká lọ sí ibi tí Ọlọ́run tí Sárà tí Ọlọ́run ti bá Ágárì yẹn gangan sọ̀rọ̀. ṣé wọ́n ní kan tán ní kan lè jáde àbí. bẹ́ẹ̀ni. Genesis 21 nìyẹn. irọ́ 16 náà ni. ok. ó ní verse. kò lè jẹ́ 16. máa bẹ̀rẹ̀ láti 17. láti 6. ṣùgbọ́n Ábúráhámù wí fún Sárà pé wò ó ọmọbìnrin ọ̀dọ̀ rẹ wà ní ọwọ́ rẹ fi ṣe bí ó ti tọ́ lójú rẹ. nígbà tí Sárà fòòró rẹ̀ ó sá lọ kúrò lọ́dọ̀ rẹ̀. 7 áńgẹ́lì Olúwa sì rí ní ẹ̀bá ìsun omi ní ijù ní ẹ̀bá ìsun omi ní ọ̀nà Ṣúrù. ó sì wí pé Ágárì ọmọbìnrin ọ̀dọ̀ Sárà níbo ni ìwọ ti ń bọ̀ níbo ni ìwọ ti ń rè. òun sì wí pé èmi sá kúrò níwájú Sárà olúwa mi. áńgẹ́lì Olúwa sì wí fún pé padà lọ sí ọ̀dọ̀ olúwa rẹ kí o sì tẹríba. ibi tí Ọlọ́run ti wá tán ti lé tí Ọlọ́run ti wá sọ fún irú èèyàn tó máa jẹ́ ibẹ̀ ni mo fẹ́. Genesis 21 ni bẹ́ẹ̀ fẹ́ lò. ẹgbẹ́ láti verse 9. mo fẹ́ kà láti. 9 ló ti bẹ̀rẹ̀. àìmọ̀ àmọ́ báyìí kọ báyìí wẹ̀ tó kọ báyìí wà. Ọlọ́run sì wí fún Ábúráhámù pé má ṣe jẹ́ kí ó burú lí ojú rẹ̀. a ní ẹgbẹ́ láti verse 9. ok 9 ló ti bẹ̀rẹ̀. Sárà sì rí ọmọ Ágárì ará Íjíbítì tí ó bí fún Ábúráhámù ó fi rẹ́rìn-ín ọmọ yẹn fi rẹ́rìn-ín. irọ́ náà pa kò fi rẹ́rìn-ín. bíbélì parọ́. ó parọ́ ṣé ń bá bu wà pé kò fi rẹ́rìn-ín ṣé ń bá bu wà pé kò fi rẹ́rìn-ín kò fi rẹ́rìn-ín o báìbù kò fi rẹ́rìn-ín irọ́ náà pa o wọ́n jọ ń ṣeré ni. Sárà wọ́n fi ń jọ ń ṣeré ni. Sárà àti ọmọ Ágáì nígbà yẹn ọmọ yẹn kéré sí Sárà jẹ́ 95 years at that time. Ishmael àti Isaac náà jọ ń ṣeré. Isaac àti Ágáì kan Isaac àti ẹ jẹ́ kí n túbọ̀ yẹn. ẹ ká láti verse 9 ẹ máa gbọ́. ẹ jẹ́ kí n gbé láti 8. ọmọ náà sì dàgbà ó sì jà lí ẹnu ọmú. Ábúráhámù sì ṣe àṣẹ ńlá ní
àsè ńlá ní àṣẹ ọjọ́ ńlá náà bẹ́ẹ̀ ni tí ajá Isaac ṣùgbọ́n Isaac ní ní sẹ́ ẹ̀gbọ́n Ẹ́dúró wọ́n jọ ń ṣeré ni Sárà sì rí ọmọ Ágárì nà. ará Egypt tí ó bí fún Ábúráhámù ó fi rẹ́rìn-ín. ìyẹn Isaac ló fi jọ ń ṣeré ẹgbẹ́sẹ̀ náà wọ́n jọ ń ṣeré ni kò rẹ́rìn Bíbélì ò sọ sáyìn ti fún kọ̀wé sínú ìwé ẹ̀ ẹni sùúrù sá. mo ti fọ́ lẹ́nu oúnjẹ yẹn tó Bíbélì ò rọ́pò sọ pa fún wa pé wọ́n jọ ń ṣeré ni. ṣùgbọ́n ohun tí ó ṣẹlẹ̀ ẹ bá wọ́n good news ní sẹ́ẹ̀. Good news. King James Version is the original Bible. madam kílẹ̀ wí madam Praise the Lord. Praise the Lord. Praise the Lord. madam Praise the Lord. madam Ṣé ẹ rí ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín? Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bí ẹ̀sìn Islam ṣe wà bí ẹ̀sìn Islam ṣe wà àwọn Muslim gan wọ́n pín sí ọ̀nà bíi mẹ́ta àbí mẹ́rin. A rí àwọn tó jẹ́ Tabligh, a dẹ̀ rí àwọn Muslim. Ẹ ní sùúrù please. A rí àwọn tó jẹ́ Tabligh, a rí àwọn tó jẹ́ Muslim míì. Bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn Christian ṣe wà. A rí àwọn tó jẹ́ Tabligh tó jẹ́ wípé ohun tí wọ́n gbàgbọ́ ó yàtọ̀ díẹ̀ sí àwọn ìmíì tó jẹ́ ẹlẹ́sìn Islam. Bí ó ṣe wà nínú ẹ̀sìn Islam. bẹ́ẹ̀ kọ́. Mo rí àwọn tó jẹ́ pé àwọn ẹlẹ́sìn míì tó jẹ́ pé tí wọ́n bá ń ṣe ìgbéyàwó wọ́n máa lùlù níbẹ̀ wọ́n máa ṣe oríṣiríṣi. gbogbo ara ń lùlù. ṣùgbọ́n àwọn Tabligh wọn kì í lùlù. Tabligh lèmi àwa ń lùlù. Mi ò èyí tèmi witness ò tèmi lọ. tẹ́yìn mọ̀ nìyẹn. kankan. àwa làwa ń lùlù. so ohun tí mo sọ ni wípé níbẹ̀ yẹn bí a ti kọ́ sínú King James Version ni wípé wọ́n sọ wípé Ishmael àti Isaac wọ́n jọ ń ṣeré ṣùgbọ́n ohun tí wọ́n ṣe fún Isaac òun ni ọmọ yẹn rí ẹ̀. náà lọ́wọ́ ṣe mò ń bọ̀ ẹni King James Version ni original àìbẹ́ẹ̀kọ́. ohun tí mo sọ ni wípé. ń bọ̀ ń fẹ́ ká àdọ́tì yẹn ṣé náà. àmọ̀ wípé. torí wọ́n ń ṣeré ni o. don't worry ṣebí you are a Christian. wọ́n ń ṣeré ni o. Christian I will give you. wọ́n ń ṣeré ni o. wọ́n ń ṣeré ni o. wọ́n kọ́ síbẹ̀ fún wa. àní wọ́n ń ṣeré sẹ̀. sáà ṣe rí ohunkóhun. ẹ bá good news bible wá sẹ wọ́n ń ṣeré ní sẹ́. àwọn onígbàgbọ́. King James nìkan lẹ gbàgbọ́. ṣé ẹ fẹ́ bí mílíọ̀nù lẹ́ẹ̀kan ẹni church wo mo lọ. mo ní Deeper Life. ṣe rí àwa onígbàgbọ́. ṣé n kì í ṣe abẹ́yìn Deeper Life. Deeper Life kan ló kọ bẹ́ẹ̀ kì í ṣe Christmas. Deeper Life kan ló kọ Deeper Life ló kọ Bible. ọ̀rọ̀ Ọlọ́run òun ni Bíbélì yìí. ẹ̀gbọ́n tí mi ń sọ. ṣùgbọ́n tí mo sọ ni wípé ohunkóhun. ẹ sọ pé King James ẹni sùúrù sà Bíbélì sọ wípé a kọ sínú Bíbélì wípé ẹnikẹ́ni tó bá mú kúrò níbẹ̀ tàbí tó bá fi kún ṣóyè yín. kí ló máa ṣẹlẹ̀ sọ́tọ̀? bí ohun tí Bíbélì sọ ni wípé gbogbo ègún tó wà nínú Bíbélì òun ló máa jẹ́ ti. ẹ̀ṣẹ̀ ẹ̀yà abẹ́ ìbéèrè kan lọ́wọ́ sí i. tí mo fẹ́ ẹni sùúrù sà King James yẹn kọ́kọ́. ẹni sùúrù ohun tí mo kà kò sí níbẹ̀ wípé Ishmael ó ń fi Isaac ṣe yẹ̀yẹ́ ohun tí mo ń try láti sọ fún yín ni ohun tí ò bá ti sún nínú Bíbélì ọwọ́ mi yìí èmi kò gbà á gbọ́. òun rèé òun rèé máa gbọ́. èmi ò mọ. òun rèé ó ní one day Ishmael whom Hagar the Egyptian born to Abraham was playing with Sarah's son Isaac. èmi ò rí kànú Bíbélì mi bẹ́ẹ̀. òun kọ́ rè. irọ́ o ṣé ẹ mọ̀ pé àtẹ̀jíṣẹ́ lélẹ̀ ohunkóhun ni ènìyàn lè kọ síbẹ̀. ẹ bá wọn gún ní Bible sẹ́yìn. àtẹ̀jíṣẹ́ ẹ wò ó àtẹ̀jíṣẹ́ ohunkóhun ni èèyàn lè kọ síbẹ̀. àtẹ̀jíṣẹ́ nìyẹn. praise the Lord. irọ́ eléyìí ò gbé. ẹ̀yin kò lè máa gbà á. ani moderator náà. ṣógbé. ẹ ní sùúrù ẹ jẹ́ ká ní sùúrù. We've not done with her yet. Wait. This is the protocol. Yes. Wọ́n ní àtẹ̀jíṣẹ́ nìyẹn. Ẹgbẹ́ yìí ti ṣí kì í ṣe eléyìí ò tàjẹ̀jíṣẹ́ o àtẹ̀kọ́lélẹ̀ ẹ̀ka verse 9. praise the Lord. ẹni sùúrù ṣe rí
ohun tí òfin ní jẹ́ kí èmi kó kà ni wípé ẹni sùúrù kì í ṣe pé mi ò gbà gbọ́ ẹ mọ̀ wípé tábà wò ó àwọn kan wà tí wọ́n pera wọn ní orúkọ kan wọ́n máa ń gbé nǹkan kan ìwé kan jáde ìwé yẹn dẹ̀rẹ́ nínú ẹ̀ ohun tó wà nínú King James version bíbélì ẹ̀yin ò ṣe pé King James version mi wà tó wà ẹni sùúrù ohun tó wà nínú King James version yìí kọ́ ló wà níbẹ̀ wọ́n bá kanlẹ̀kùn ilé wa àwa kì í gbọ́ ìwàásù wọn torí pé kò papọ̀ mọ́ ohun tí àwa rí nínú bíbélì. ìbéèrè mi wá rèé nínú King James version. ok. ẹ bá mi ṣí Genesis 25. all right sir. English la fẹ́ kà o torí Yorùbá ò gbọ́ Yorùbá. máa kà. Genesis 25 verse 1 and 2 n fẹ́ béèrè béèrè kan ni o nínú King James version no original Bible. Then again Abraham took a wife and her name was Keturah. Now kí ni wọ́n pè mẹ́ Abraham took a wife. Bẹ́ẹ̀ni. ìyàwó ni Keturah jẹ́ sí Abrahamu. Bẹ́ẹ̀ni. ẹ wá sí Chronicle First Chronicle 132 the same King James version original Bible. First Chronicle 132. First Chronicle 132 original. Now the son of Keturah, Abraham concubine. Ta ni Keturah sí Abrahamu, wife or concubine? Ẹni sùúrù sá. Ẹni sùúrù. The only sherry gbogbo wa la mọ̀ wípé. Gẹ́gẹ́ bí. Alẹ́ àti ìyàwó nǹkan náà ni. Ẹni sùúrù. Ok ma, mo ní sùúrù. Ẹni sùúrù. Ṣèbí ńgbà tí Sarah sọ wípé kó mú Agai. Ó ní kó fẹ́ láya ni. Irọ́ ó ní kó yàn lálẹ́. Kò ní kó yàn lálẹ́ o. Òun lè kà ẹ̀ náà. No, ní sùúrù. Okay. Let me clarify it. Ṣebí look, hold on. Let me clarify it. Nínú Bíbélì tí mo kà fún yín lẹ́ẹ̀kan, ó ní kó fẹ́ ní aya. Ìyẹn Agai. Ìyẹn Agai. Keturah ńkọ́. Ẹnikẹ́ni ẹni sùúrù. Ẹnikẹ́ni tí ènìyàn bá fẹ́. Tí ó bá ń gbé inú ilé ènìyàn. Kò ń ṣe concubine. Èmi kọ́ ẹ̀mẹ́lẹ́wà bí léèrè. Wọ́n sọ ni. Genesis 25 verse 1. Ṣùgbọ́n nǹkan kan tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé. Ẹ tó mọ̀. Gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ẹ fi onígbàgbọ́ yẹ. Ẹ jẹ́ kí n clarify. Alẹ́ ní Keturah àbí ìyàwó. Ẹ jẹ́ kí n clarify. Ẹ clarify ẹ. Mo sọ kíní kan lẹ́ẹ̀kan mo ní ẹnikẹ́ni tí ènìyàn bá fẹ́. Tó bá ń gbé inú ilé ènìyàn. Ṣé ẹ̀ ń gẹ́ ti bẹ́ẹ̀? Bóyá tó ti san dáórì. Alẹ́ ní àbí ìyàwó. Ó di ìyàwó ni. Ó di ìyàwó. Ṣùgbọ́n gbogbo wa la mọ̀ wípé. Ìyàwó tí ènìyàn bá kọ́kọ́ fẹ́. Òun gangan tó bá san dáórì ni o. Òun gangan ni ìyàwó. Ẹ wá kàtà gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run. ẹ wá kàtà tún yẹn ní Yorùbá ẹ kàtà tún yẹn ní Yorùbá. First Chronicle 132 ẹ̀ka Yorùbá ẹ máa gbọ́ o. Àti àwọn ọmọ Keturah obìnrin Abrahamu òun bí ṣẹ́gbó òun sáàmì yẹn kò pé níyàwó kò pé láyè ṣé ó jára ẹ̀. ẹ jọ sà ṣe rí nǹkan kan máa ń wà ní ìgbà láíláí yẹn wọ́n máa ń fẹ́ ìbátan wọn ohun tí ẹni àti ìyàwó ṣe kan náà ni. mo fẹ́ clear ṣe rí ọ̀tọ̀ ní pé kẹ̀bẹ̀rẹ̀ question kéèyàn máa ní òye ẹ̀. ok dadi ẹlẹ́ẹ̀lóye àwọn kápò tí mi. wọ́n ń béèrè níta ìbéèrè lọ́wọ́ mo ní òye ẹ̀ ní sà wọ́n máa ń fẹ́ ìbátan wọn ṣe rí Sarah gangan arábìnrin mo mọ. so òun náà ṣe rọrùn fún Abrahamu gbà tó dé ilẹ̀ Egypt mo mọ owó sórí wípé kí yẹn Sarah kó sọ pé àní mo mọ gbogbo ẹ̀ arábìnrin òun ni àní mo mọ. wọ́n máa ń fẹ́ ìbátan wọn. ṣé àlè ní Keturah àbí ìyàwó. ó jẹ́ ìyàwó. ó jẹ́ ilé o. ó jẹ́ wàhálà sí ẹ nìyẹn. wàhálà sí ẹ ó jẹ́ ìyàwó ó jẹ́ àlè ó jẹ́ arábìnrin. now mẹ́tẹ̀ẹ̀ta ló jẹ́. ẹ jẹ́ àtúbẹ̀ ìbéèrè mi ìsìnkẹ́ tó lọ. ok sir. now wọ́n ń béèrè lọ́wọ́ olè mélòó. praise the Lord. ló kẹ́gàn Jésù lórí igi àgbélébù. sáàmì gbọ́yìn dada. olè mélòó ló kẹ́gàn Jésù lórí igi àgbélébù nínú King James ẹ tó kẹ́gàn ẹ̀ tó
tó fi ṣe yẹ̀yẹ́. ẹyọ kan ni. ìsáǹgì ṣàgbárùn moderator get out. That is going now. Oh, no. King James version. King James version. praise the Lord. Now. wọ́n náà fẹ́ bèrè question lọ́wọ́. èmi moderator jókòó yìí. ẹ tún àwọn ọmọ ìgbàlẹ̀ kó bèbè lọ́wọ́ mi èyí mo ní jókòó. ẹ̀yin gbà láàyè ẹ̀fà tó kulẹ̀. okay sir. now mo ní olè mélòó olè. ló kẹ́gàn Jésù lórí igi àgbélébù. olè kan ni. ló kẹ́gàn ẹ̀. bẹ́ẹ̀ ẹ ṣùọ́ nínú King James version yẹn gan la fẹ́ lò ó. bẹ́ẹ̀ ni. ẹ wá sí King James version yín Mark chapter 1 verse 32. lórí igi àgbélébù lẹ sọ o. ẹ orí igi àgbélébù náà mò ń sọ mi ò sọ mi orí àgbélébù náà mò ń sọ. Mark orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ 32 ẹsẹ̀ ọgbọ̀n ó lé méjì. olè mélòó ló kẹ́gàn Jésù nínú original Bible. ẹ̀ẹ̀kan lójú àrùn pọ́n. máa wọ́n tiẹ̀. ẹ máa gbọ́ o. Jésù Kristi original Bible. 32 ẹ. Christ the King of Israel. ẹ ṣe ká Yorùbá. okay. jẹ́ kí Kristi ọba Israẹli sọ̀kalẹ̀ láti orí àgbélébù wá nísinsìnyí. kí àwa. àwọn tó sọ̀rọ̀ yìí ìsàlẹ̀ náà ilẹ̀ ẹ náà máa sọ̀rọ̀ ilẹ̀ máa kà lọ. jẹ́ kí Kristi ọba Israẹli lẹ̀ lórí àgbélébù wá nísinsìnyí. kí àwa kí ó lè rí kí a sì lè gbàgbọ́. àwọn tí a kàn mọ́ àgbélébù pẹ̀lú rẹ̀ sí kẹ́gàn rẹ̀. àwọn èlò kẹ́gàn ẹ̀. ẹnìkan ló kẹ́gàn ẹ̀. àwọn ẹ̀ka English ẹnìkan ló kẹ́gàn ẹ̀. ẹ̀ka English. àwọn ẹ̀ ló rújú ẹ̀ka English. let Christ ẹ̀ka sókè let Christ the King of Israel descend now from the cross that we may see him and believe, and that they that were crucified with him revile him. àwọn mélòó ló bú Jésù. ẹni sùúrù sà èèyàn méjì ló wà lórí igi àgbélébù pẹ̀lú. bẹ́ẹ̀ni. but ìkan ló kẹ́gàn ẹ̀. ṣe rí àwọn tó ìkan ló kẹ́gàn ẹ̀. èyí tẹ́ ka yín gan. ìkan ló kẹ́gàn ẹ̀. èyí tẹ́ ka yín gan. ẹni sùúrù sà. ṣe bí nǹkan tá a rí kà nínú báíbù ni pé ẹyọ kan ló kẹ́gàn ẹ̀. nínú bòmí. ìkejì ó ń bẹ̀bẹ̀ fún Jésù ní wípé ó rántí òun ní paradísì. ṣàpèyàn kẹ́gàn ẹ̀ báyìí wàá sọ pé àwọn méjèèjì ló kẹ́gàn ẹ̀. tí mo mọ̀ ní pé èèyàn kan ló kẹ́gàn ẹ̀. èyí tẹ́ wọ̀n yẹn irọ́ ni sẹ́ẹ̀. Bíbélì sọ. méjèèjì ló kẹ́gàn ẹ̀ tí Bíbélì sọ èyí tẹ́ yín wọ̀n yẹn irọ́ ni èyí tí Bíbélì sọ méjèèjì ló kẹ́gàn ẹ̀ jẹ́. ṣé ẹ mọ̀ wípé àwọn tó wà pẹ̀lú ẹ̀ lórí igi àgbélébù they were not just. They were not righteous people. lọ ṣe ń parọ́. ẹni sùúrù wọn parọ́ o. tí wọ́n sọ ni wípé wọn kì í ṣe ẹni tó pé. àwọn méjèèjì were condemned and sentenced to death. justly justly but Jesus Christ was unjust now. was condemned to death. so àwọn méjèèjì normally àwọn tó sọ̀rọ̀ wà ní ìsàlẹ̀ àwọn kan ló wà ní òkè àwọn tó sọ̀rọ̀ tó wà ní ìsàlẹ̀ yẹn ibi òkè yẹn tá a bá wò ní bíbélì bó ṣe sọ bí igi àgbélébù ṣe gùn ogun gan wọn lè gbọ́ wọn. ibi tí wọ́n ṣe wà lókè yẹn dé none of them tó lè gbọ́ nǹkan tí wọ́n sọ ohun àwọn tí. ta ló wá gbọ́ àwọn tó wà lókè tẹ́kọ̀ọ́ bá sọ̀rọ̀. ṣe báwọn tó wà ní ìsàlẹ̀ lọ sọ̀rọ̀ ni. ta ló wá gbọ́ tókè. àwọn tó wà ní ìsàlẹ̀. ni wọ́n sọ̀rọ̀ yẹn. wọ́n sọ̀rọ̀ ní bíbí. tòkè tí kò bu yẹn ta ló gbọ́ ọ látòkè sísàlẹ̀. is the spirit of God. ló sọ fún wọn. that reveal it. tòwú. ṣẹ́rí this bible. no tòwú. revelation bible yìí revelation ni. revelation kọ́ ẹ ṣí wo Luke chapter 1 verse 1 to 3. sir revelation ni bíbélì. ẹ̀ka yasarika Luke chapter 1 from verse 1 revelation kọ́ o ẹ máa gbọ́ o. as many
have taken. ẹ̀ka ní Yorùbá ká Yorùbá. ẹ̀ka Yorùbá. níwọ̀n bí ọ̀pọ̀ ènìyàn ti dáwọ́lé láti tọ́ ìyìn wọn níjọ lẹ́sẹẹsẹ. bẹ́ẹ̀ni. èyí tí ó gbilẹ̀ ṣíṣí láàrin wa. ǹjẹ́ ẹ mọ nǹkan tó pè ní ìyẹn? mi gbọ́. ìyìn rere ni. gospel. ẹni sùúrù sà ìyìn rere ni. mo mọ. and every gbogbo ìpéjọpọ̀ kìrìsìtẹ́nì we have only one mission and our mission is to preach Christ. nítorí pé ẹni sùúrù sà nítorí pé Jésù nìkan la fi lè lọ́wọ́ láti kú fún ẹ̀dá ènìyàn. irọ́ nìyẹn. which he did. àní irọ́ ni kò kú fún wa. in fact ẹ jẹ́ kí n sọ tó sáà kí n tó kúrò níbí báyìí. tá a bá rí mùsùlùmí kan tí ò gba Jésù bọ̀ nígbà tí Jésù bá padà wá. bọ́lọ́ padà bọ̀. bọ́lọ́ padà bọ̀. the judge. bọ́lọ́ padà bọ̀. kò sí muslim yẹn. àní bọ́lọ́ padà bọ̀. ó máa ń fi ìṣọmọ bẹ̀ nínú kúrò. Jésù ò lè padà wá mọ́. madam ẹ kú ọmọ yẹn kí ni ìdílé ọjọ́ ti pa kí ni yìí. gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátá ni mùsùlùmí gbọ́dọ̀ gbàgbọ́. dandan nìyẹn. gbogbo ọ̀rọ̀ Ọlọ́run pátá ni mùsùlùmí gbọ́dọ̀. bọ̀ Jésù ò ní padà wá mọ́. dàdà bọ́ọ̀lù Báíbù ló sọ bẹ́ẹ̀. Bíbélì ló sọ bẹ́ẹ̀ fún wa. Báíbù sọ pé kò ní wá mọ́. Báíbù sọ pé kò ní ó wá yẹ sí Matthew chapter 10. lẹ́yìn òwe adẹ́gibí. bàbá. Matthew 10:23 ẹ máa gbọ́ o. kí ló dé. ẹ lọ gbẹ̀yìn báyìí. ẹ lọ gbẹ̀yìn. now aláwọ̀ kí ló. Matthew 10:23. Jésù lè wá mú Matthew 10:23. ó máa wá. ó yẹ ká nà ó. kódà àní ẹ̀ka. ojú yìí àní ẹ̀ka. Matthew 10:23 ẹ̀ka. irọ́ o ẹ sàgbára fún ọ. irọ́ sẹ̀. Matthew we are the ones to give you mine. 23. ẹ máa gbọ́ o. ṣùgbọ́n nígbà tí wọ́n bá ṣe inúnibíni sí ìyìn ní ìlú yìí ẹ sá lọ sí òmíràn. ẹ máa gbọ́ o verse 22 lẹ́ni ìka o verse 23 lẹ́ni ìka o ṣùgbọ́n nígbà tí wọ́n bá ṣe inúnibíni sí yín sí èèyàn ọmọlẹ́yìn ní ìlú yìí ẹ sá lọ sí òmíràn ẹ sá lọ sí òmíràn. lóòótọ́ ni mo sọ mo tà wí fún yín ẹ̀yin kò lè rékọjá gbogbo Ísírẹ́lì tán tí màá fi dé ọmọ ènìyàn yóò fi dé. ó yẹ túbọ̀ ẹ̀ fún mi. ẹjọ́ ta ni ọmọ ènìyàn ń bẹ̀ o. Jésù ni. títí yóò fi dé. ó lẹ̀ tí lè wàásù kọjá gbogbo Ísírẹ́lì tán. ó lè sí dé Nàìjíríà kò lè tí ì dé. He's coming back. ẹ̀gbọ́n tó sọ ẹ̀sùn kà ó lè tí wàásù kọjá ilẹ̀ Ísírẹ́lì tán tí màá fi dé. ó lè sí dé Nàìjíríà. ó máa dé ó máa wà because ó sọ fún wa wípé. ẹ̀gbọ́n tó sọ ó láwọn ọmọlẹ́yìn 12 wọn ò tí ì lè wàásù kọjá gbogbo ilẹ̀ Ísírẹ́lì tán tí màá fi dé. wọ́n lè sí dé Nàìjíríà. títí ọmọ ènìyàn wọn ò fi dé. wọn ò lè tí kọjá Ísírẹ́lì tá a fi dé. sọ wípé wọn ò lè tí kọjá ilẹ̀ Ísírẹ́lì. ẹ̀sùnkà 10:23 náà ni 10:23 ẹ máa gbọ́ ọ wọn ò kábìrin ni ẹ máa wọ̀rì. ṣùgbọ́n nígbà tí ọ̀rẹ́ ẹ̀la kò sílẹ̀ wáyé kò sílẹ̀ wáyé. wọ́n bá ṣe inúnibíni sí ní ìlú yìí ẹ sáà lọ sí òmíràn. ẹ lọ sí òmíràn. lóòótọ́ ni mo ṣàwí fún yín ẹ̀yin kò lè rékọjá gbogbo ìlú Ísírẹ́lì tán títí ọmọ ènìyàn yóò fi dé. ẹ jọ ṣé gbogbo ẹni mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ́sàn kan lọ́wọ́ yín ṣé gbogbo ẹni tó wà ní Ísírẹ́lì ló ti gbàgbọ́. ẹ ṣeun wọ́n ti gbàgbọ́. gbogbo wọn kọ́ ló ti gbàgbọ́ sá. mò ń bọ̀. ní ilẹ̀ Ísírẹ́lì yẹn ìyìn rere wọ́n sì ń tàn kálẹ̀ ìyìn rere níbẹ̀ gbogbo wọn kọ́ ló ti gbàgbọ́. Jésù wá sọ pé ẹ̀yin 12 yìí ẹ lè tí ìwàásù kọjá ilẹ̀ Ísírẹ́lì 12 tán tí màá fi dé. nítorí pé gbogbo àwọn tó wà nínú ilẹ̀ 12 Ísírẹ́lì yẹn
ẹ̀yà Ísírẹ́lì méjèèjì ẹ làwọn lè sí papọ̀ wọn sí. tí ìgbàgbọ́ tán. ẹ̀gbọ́n tí mo sọ Jésù á sọ pé ẹ lè tí wàásù kọjá ilẹ̀ Ísírẹ́lì tán tí màá fi dé. wọn ìtumọ̀ ẹ̀ ní wípé àfi tí gbogbo nítorí pé àwọn ọmọ májàmú ni àwọn ọmọ Ísírẹ́lì. mo ti gbọ́ mi ò tí yan. gbogbo wọn ò dẹ̀ tí ì di onígbàgbọ́ sára tán. méjìlá ní Nàìjíríà tẹ́yìn jẹ́ kan mẹ́. ẹjọ́ sà ṣé ẹ gbàgbọ́ wípé Ọlọ́run ló dá yín. àtẹ́lẹ̀ nǹkan. ẹ jẹ́ mú kan sí wa. ẹjẹ́ ń bèrè ó pẹ́sọ̀ tẹjọ́ bí o. ẹtú gbà kan sí. ẹjẹ́ ń bèrè pẹ́sọ̀ àní ẹtú gbà kan sí. ẹ̀rọ ilẹ̀ ti ń bèrè ẹ kan. lọ mi irọ́ ẹjẹ́ ń bèrè question. ẹjẹ́ ń bèrè ó yẹ bèrè ẹ má gbà kan sí o. ẹ ní sùúrù sà ẹ gbàgbọ́ pé ẹ já lọlé o. ẹ gbàgbọ́ pé Ọlọ́run ló dá yín. bẹ́ẹ̀ Ọlọ́run ni ló dá Jésù náà. good whether a wà ní Nàìjíríà àbí a sí ní Nàìjíríà bẹ́ẹ̀ni àbá wà nílẹ̀ Ísírẹ́lì bẹ́ẹ̀ni bíbélì sọ fún wa ó Kékeré. sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé Kékeré. ó sọ fún wọn nínú Kékeré. bíbélì nínú áàtì wípé kékeré. ó sọ gbogbo ibi tí wọ́n á dé pátápátá. madame ironi ìrọ́kọ̀ ẹ tó yẹ jẹ́rọ ẹ bá ṣe máa tún 1524 Matthew 15, èmi fẹ́ 24. ṣí àtì ẹ má sì ṣe àtì ẹgẹ́ àmọ́ ṣí wà ẹ lẹ̀ má sì ṣe àtì ẹgẹ́ ṣí ó àtì yẹ ṣe àtì ó wà lẹ̀ ẹ ṣe àtì bàbá àwọn àwọn waste time pẹ̀lú ẹni tí ò mọ̀ nǹkan kan yẹn ẹ ṣe àtì mo ti ṣe tiẹ̀ lánàá. after this but he shall receive power. ẹ kà á ní òbá ẹjẹ ok ṣí yóò ṣùgbọ́n ẹ̀yin yóò gbàgbára gbàgbára nígbà tí ẹ̀mí mọ́ bá bà lé yín ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà ok àti ní Samaria ok títí dé òpin ayé. ẹ sì lè lọ ń bo ẹ sì wọn lè lọ sí ìtẹ̀mí wọn ẹ tí bí ìka tèmi iṣẹ́ rí ẹjẹ́ kí n sọ kí ní kò sá. wọn mú bọ ẹka tèmi ìpinnu Ọlọ́run àní ẹjọ ẹni sùúrù nínú ẹka tèmi ẹka tèmi mọ̀ náà mọ̀ bá sà kẹtọ máa kà. ẹ má sọ pinnu Ọlọ́run náà mọ̀ mọ́ ẹ ní sùúrù sà. ẹ. ṣe rí ìpinnu Ọlọ́run ni pé ni wípé nígbà tó dá ènìyàn ẹ sì máa ka tèmi ẹ ní sẹ sùúrù sà. ẹ nígbà tí Ọlọ́run dá ènìyàn ẹ ó sọ gbólóhùn kan sínú ayé ènìyàn pé ó ní pé kí a bí sí kí a dẹ̀ rí ẹ. kí a wá gbilẹ̀. lórí ilẹ̀ nígbà tí wọ́n fẹ́ tàpá sí òfin yẹn ẹ tí àwọn ènìyàn tí wọ́n kóra wọn jọ wọ́n ní àwọn fẹ́ kọ́ táwà kan tó máa dé ọ̀run. ayé Noah àwọn dẹ̀ fẹ́ Ó ní ìlànà ẹ. Genesis náà ló wà ẹ. wọ́n ní àwọn dẹ̀ fẹ́ ní ìlú kan ẹ. àti èdè kan ẹ nà án ìgbà yẹn ni Olúwa ṣe kí ni sẹ́mi pé ìgbà yẹn sì wà Ó before dé èrú. ẹni sùúrù ó wà Ó dé before pọ̀. Matthew before ẹ kí nà ni án ẹ nà án ẹ nà án. Ọlọ́run da gbogbo èdè yẹn rú ẹ. Bíbélì wa sọ fún wa wípé ó tú wọn ká àti ìgbà yẹn lọ́lọ́run ti tú gbogbo orílẹ̀-èdè ká bàbá gbogbo ènìyàn ká àti gbọ́ so ó wá sọ fún wa ní ti àsìkò gbọ́ pé pé ẹ̀yin yóò jẹ́ ẹlẹ́rìí mi ní gbogbo ayé ní Jerusalem ẹ ṣeun ní Judea Ẹ ṣeun. àti ní gbogbo ayé. Jésù kan ló sọ bẹ́ẹ̀ ẹ ṣí Matthew 15:24 kí ni Jésù wí. Matthew 24 irọ́ o ànírọ́sẹ̀ irọ́sẹ̀ ànírọ́sẹ̀ ànírọ́sẹ̀ ẹ̀yẹ kàtẹ́mi náà ẹ má jẹ́ aṣàbòsí náà irọ́ àbòsí náà irọ́ òjò ló ta sí Àbòsí lè ṣe. méjì ẹ̀ kàtẹ́mi o àbòsí kọ́sà àbòsí lè ṣe o gbogbo mo ti ń kà títí yóò dá ẹ wọn jẹ́ sọ nípa ọkàn ọmọ yìí kà irọ́ mi ò gbà ẹjọ́ mi ò gbà ẹjọ́ ń bọ̀ Matthew 15:24 ókè ẹdú arúgbó ẹbẹ̀rù àgbà praise the Lord àgbàlagbà praise the Lord praise the Lord amen praise the Lord àgbàlagbà kámẹ́rà wà bí kámẹ́rà mẹ́ kò sójú ṣáájú ní ìsìlámù bọ àgbàlagbà kò bọ àgbàlagbà ẹ bọ àgbà praise the Lord ẹ ṣe jàre kí ló kọ ẹ mà amen ẹ jọ̀wọ́ ẹ kú ẹ jẹ́ kí ohun gbogbo wà létòlétò. bẹ́ẹ̀ ni jàre kí ni ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé kí ló kọ yín mà orúkọ mi ni Lady Evangelist Solomon. ṣẹ̀rí ń ṣe evangelist nìyẹn
ohun kan tí mo kàn fẹ́ sọ fún gbogbo wa pátá ní àdúgbò yìí ó jẹ́ àwọn ìyálọ́ ńlá tèmi gbọ́. ok. níbi tí mo ti ń fọṣọ ń bẹ̀ yẹn. lẹ ti ń gbọ́ wa. mo ti ń gbọ́ àtakò yẹn. kò sátakò ń bí o. àtakò yẹn pọ̀. bí èwo. ẹni tó bá wà ní apá. kò ń ṣàtakò ẹni náà kò ń ṣàtakà ẹni. ṣé apá ní ìsàlẹ̀. àfáà lè mi. apá àti àlùfáà. ohun tí mo kàn fẹ́ sọ fún gbogbo wa ni pé ìgbà ewu ìgbà ìkẹyìn náà wà yìí. filẹ̀ ẹ máa sọ yín lọ jàre. ṣá ń gbọ́ mi ìgbà ewu ìgbà ìkẹyìn. bẹ́ẹ̀ni ó wà yìí. bẹ́ẹ̀ni. afẹ́ tó bá fẹ́ parọ́. bẹ́ẹ̀ni. nísìnyí aráàgù nípa mùsùlùmí. àájú o. àbí kìrìsìtẹ́nì. kí ni ìbéèrè yín máa àájú. gbogbo wa jọ jẹ́ kí ni o. ọmọ ọlọ́run. mi gbọ́. gbogbo wa jọ jẹ́ ọmọ ọlọ́run. àwọn oṣọmọ ọlọ́run àṣọmọ ọlọ́run. ṣe bá fún màmá yín náà lẹ́bùn. ìbéèrè lọ́wọ́ gbogbo wa bá ṣe wà níyì. pèsè òpin tó ọmọdé tẹ. ó jẹ́ mùsùlùmí gan. tí àwọn ògidì pé mùsùlùmí lélẹ́yìn. tí n bá sọ pé bẹ́ẹ̀ bá ṣáájú ọ̀yà tó ń bá ní sùúrù. màámi kí ni ìbéèrè yín. èmi fẹ́ sọ kọ̀ọ̀kan ṣoṣo. irú ẹ̀ lè sọ̀rọ̀ torí ẹ bá sọ ẹ máa lọ ní ìdẹ̀yìn láìkẹ́. ẹ gbọ́dọ̀ sọ́kẹ́ mi náà sọ. ẹ bá bí mi léèrè máa dá yín lóhùn ṣùgbọ́n kọ̀ọ̀kan ẹ gbẹ́lẹ̀ ń ṣú. kí bàbá ìtorí ilẹ̀ ti ṣú. ilẹ̀ ti ṣú. náà ni àjọ máa sọ ni. ẹ má wọlé à ń padà bọ̀ à ń padà bọ̀. dájú ní sùúrù kí ni mo fẹ́ fàyọ́ mẹ́ ni pé. ni pé. ẹ jẹ́ ká fi sùúrù tó. sùúrù náà ni. ẹ má jẹ́ ká dá wàhálà. kò sí wàhálà kò sí wàhálà kò sí wàhálà. sẹ́rí gbogbo wa pátá ìran Ábúráhámù ni wá. ẹ àjiyàn. ìmọ̀lẹ́ jẹ́ kí ni o ìran kí ni o Ismaili. àwọn kìrìsìtẹ́nì jẹ́ ìran Isaac. irọ́ ni wọ́n tàn yín ni o. mo fẹ́ fàyọ́ mẹ́. kí mo fẹ́ fàyọ́ mẹ́ ni pé gbogbo wa bá ṣe pọ̀ yìí tá à ń pariwo tá à ń ṣe gbogbo ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tá a bá ní kó náà wọ́n sọ pé ta ni ò tí ì dé ṣọ́ọ̀ṣì rí. èmi ò dé ṣọ́ọ̀ṣì rí o ọlọ́run ní jẹ́rìí ìlànà kúrò láyé tí wọ́n lọ wàásù bẹ́ẹ̀ ló yà kù. fún àmì ìwé ni. ọ̀pọ̀ bẹ̀ ni pé ẹ má jẹ́ ká torí àkókò ìgbà ewu láwa yìí. ọlọ́run máa jà á ayé ti lọ sí òpin. ayé ti lọ sí òpin àtàkà fi sùúrù. ẹ ṣeun mà jẹ ẹ ṣeun. ìbéèrè kan ń bọ̀ ìbéèrè kan ẹ máa pa praise the Lord. ìbéèrè kan. so Bọ́lá Kalẹ́ lórúkọ mi. Bọ́lá Kalẹ́ lórúkọ mi. Bọ́lá Kalẹ́. so mo fẹ́ gbá yín ní ojú kan kí tó lọ síbi ìbéèrè mi. ìbéèrè là ń gbà kó ṣe wà. ẹ fi yanjú ilẹ̀ táìmù ti lọ ìbéèrè táìmù ti lọ. ìbéèrè ní tẹ́lẹ̀. so àwọn ẹlẹ́kọ̀ọ́jà ní mọ́hàmọ́ yẹ́kùn ní lèmùrọ́ bí yẹ́kùn ní lèmùrọ́ bà. bí ọ̀gá bá ṣe rí ni ọmọọṣẹ́ máa ń rí. ìbéèrè gan ni pẹ̀lú èso wọn la ó fi mọ̀. ìbéèrè kí gbogbo ọkọ lè máa lọ létò. ìbéèrè táìmù ti lọ ilẹ̀ ti ṣú ṣe rí pé à ń tanná ni ibi ilé jìnnà kọjá bẹ́ẹ̀. jìnnà. ìnà ẹ̀jẹ̀ ká pàdé gbòòrò. subhana rabbika. rọ́bìnrin sọ́ọ̀tì àmọ́yá sí fún wọ́n sọ bẹ́ẹ̀ ní báyìí sẹ́yìn wọ́n yóò di ilé ọ̀bí alábí. ẹ̀sìn ní oko wa kó ìwà ní oko wa kó ohunkóhun tá a lè dá ká fi gbẹ̀sìn yín ga ipò tá a lè wà ká fi gbẹ̀sìn yín ga ọpẹ́ tó sí Ọlọ́run wà ń ṣọpẹ́ fún Olúwa ọ̀kẹ́rù ẹ̀ tó mọ̀nà èyí tó pẹ́ jù pẹ́ lọ sáláàkì sórí rẹ̀ Muhammadu sáláàkì sórí rẹ̀ ẹ̀sìn ní oko wa kó ìwà ní oko wa kó ohunkóhun tá a lè dá ká fi gbẹ̀sìn yín ga ipò tá a lè wà ká fi gbẹ̀sìn yín ga ọpẹ́ tó sí Ọlọ́run wà ń ṣọpẹ́ fún Olúwa ọ̀kẹ́rù ẹ̀ tó mọ̀nà èyí tó